wọn ò bá bò wá mọ́lẹ̀ pẹ̀lú agbára wọn, ọpẹ́ ní f'Olúwa tí kò jẹ́ kí tèṣù borí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba tó dá wa sí, tó pa wá mọ́, tó ràn wá lọ́wọ́ dé ìpele yìí lórí ètò àwọn kérúbù lórí Facebook lónìí, gẹ́gẹ́ bí a ti sọ wípé a ó tún pàdé lórí ètò tòní tí Ọlọ́run sì fàyè gbà wá, tó ràn wá lọ́wọ́, tó kún wa lọ́wọ́ ṣiṣẹ́. Ipá tó borí ipá, agbára tó ju agbára lọ, ẹ̀mí inú àwọn wòlíì tó tọ́, ọba tó ń tì wá lẹ́yìn ní gbogbo ìgbà la tún dúpẹ́ fún, tó tún ràn wá lọ́wọ́ láti wá sórí àkọ̀tun ètò ohun àwọn kérúbù lórí Facebook tòní, gẹ́gẹ́ bí a ti máa ń jíṣẹ́ mímọ́ náà, gẹ́gẹ́ bí Ọlọ́run ọ̀gá ògo tó ti fi ràn wá. Mo kí yín káàbọ̀, mo kí ọmọdé káàbọ̀, mo kí àgbà káàbọ̀, mo kí onílé káàbọ̀, mo kí àlejò káàbọ̀, mo kọ́ba ìlú, mo kí jóyè, mo kí ẹ̀yin èèkàn nínú ìjọ kérúbù àti sáráfù, mo kí káàbọ̀ sórí ètò ohun àwọn kérúbù lórí Facebook, gẹ́gẹ́ bí Ọlọ́run alààyè ti máa ń lò wá fún iṣẹ́ mímọ́. Iná mọ̀ pé nìkan la bẹ̀rẹ̀, Ọlọ́run ti ń lò wá tipẹ́tipẹ́ tó sì mú wa tẹ̀síwájú. Kò sẹ́ni tó lè tẹ̀síwájú bí kò ṣe pé ọba òkè ó mú tẹ̀síwájú. Mo kí káàbọ̀ sórí ètò tòní, gbogbo ayé jùmọ̀ rí ànígbà lórúkọ Jésù Kristi. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà àníkọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ̀tún ọ̀nà Olúwa ṣe lórúkọ Jésù. Ẹ̀kọ́ tí Ọlọ́run fẹ́ ká kọ́ nínú ètò tòní lórúkọ Jésù kò ní fò ayé wa rú, gbogbo ayé sì jùmọ̀ rí àánú gbà ní orúkọ Jésù. Fún ẹ̀yin tẹ́ fẹ́ darapọ̀ mọ́ wa, ẹ lọ sórí péèjì wa ohun àwọn kérúbù concept, ẹ like, ẹ share, ẹ comment, ẹ follow. Ẹ dẹ̀ ní àǹfààní láti pè wọlé sórí ètò tòní. Nọ́mbà tẹ́ ń wò yẹn lẹ ní àǹfààní láti pèsè, nọ́mbà tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yẹn, tẹ́ bá ṣàti pè wọlé a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá wa tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní, ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run lò fún ìgbédìde ọ̀pọ̀ ènìyàn ní àkókò yìí. Wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run lò fún ìgbédìde ọ̀pọ̀ ènìyàn ní àkókò yìí, láti inú ọ̀rọ̀ Ọlọ́run, láti inú àdúrà. Pàápàá olórin ẹ̀mí tó lórúkọ èèkàn nínú ìjọ kérúbù àti sáráfù, òun ni àlejò wa lórí ètò tòní. Bàbá wa nínú Olúwa, Evangelist Prince Babátúndé Adélékè tí gbogbo èèyàn ń pè ní Àpàlà Jésù, àwọn ni àlejò wa. Bàbá wa, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kúlé o. Ẹ bá wa kí àwọn èèyàn wá nílé. Mo kí gbogbo ẹni tó ń wò wá nílé lórúkọ Olúwa, wípé ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, àmín. Etí tí ẹ dẹ̀ fi ń gbọ́ wá kò ní di, àmín. ẹ kúlé lẹ́ẹ̀kan sí. Ẹ káàbọ̀ sí ìdílé ńkọ́, àlàáfíà náà, ìjọ Ọlọ́run ńkọ́, adúpẹ́ lọ́wọ́ ṣíṣe Olúwa ń tẹ̀síwájú, Olúwa ló ń ṣe. Ọlọ́run yóò sì túbọ̀ máa ràn wá lọ́wọ́. Àmín. Bàbá wa, ká tó bẹ̀rẹ̀ nǹkan, ẹ gbàdúrà ìbẹ̀rẹ̀ fún wa. Tọ́, bàbá wa tí ń bẹ ní ọ̀run, a gbé yín ga nítorí pé ẹ̀yin ni Ọlọ́run, a yìn yín nítorí pé ẹ fún wa lórí ọ̀fẹ́ láti jẹ́ kí ètò yìí kó wáyé lónìí. A gbé yín ga, yìn lógo, ẹ gba ọpẹ́ wa. Ọlọ́run Mósè Orímọládé ọmọ tí wọ́n là ṣe, ẹ gba yìn wa. A ti wà lórí ètò yìí lónìí, àti atọ́kùn àti àlejò àti gbogbo àwọn tó ń wò wá tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́, lórúkọ Jésù Ọlọ́run kó súre fún wa. Ìrìn àjò wa nínú ọdún yìí lórúkọ Jésù ó máa yọrí sí rere. Bí ayé fẹ́, bí ayé kọ̀, ohun rere tí Ọlọ́run fẹ́ ká jẹ́ ká dà lórúkọ Jésù ó máa wá sí ìmúṣẹ. Ìrànlọ́wọ́ Ọlọ́run ó máa dìde fún wa. Níparí ètò yìí lórúkọ Jésù a ó jọ jẹ́rìí ságbára Ọlọ́run. Ó rí bẹ́ẹ̀ kò yí padà. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Evangelist Prince Babátúndé Adélékè tí gbogbo èèyàn mọ̀ sí Àpàlà Jésù ní àlejò wa. Ẹ ní àǹfààní láti pèsè orí ètò yìí tí ètò yìí bá ti ń lọ lọ́wọ́. Ẹ ní àǹfààní láti pèsè orí ètò yìí 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè. Bàbá ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ kúlé sà. Olórin ẹ̀mí ní bẹ́ẹ̀ni sà. kí ni orin ẹ̀mí túmọ̀ sí gan? Àkọ́kọ́, orin ẹ̀mí ó fi gbogbo ara ó fi yàtọ̀ sí àwọn orin míì tó kù. Orin ẹ̀mí jẹ́ ọ̀rọ̀ ńlá tí ó máa ń ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Kì í ṣe ohun téèyàn kan lè ṣàdédé kúrò, àbí téèyàn kan lè sọ pé mo jẹ́ olórin, mò ń kọrin. Bí ò bá ṣe pé Ọlọ́run fúnra ara rẹ̀ ó kọ sí ìyàn láti sọ wípé báyìí ni kò ṣe rìn, báyìí ni kò ṣe gbà. Nínú ìrìn àjò orin ẹ̀mí, ó dàbí ìgbà tí èèyàn bá ń gbóhùn Ọlọ́run. Bí ìgbà tí èèyàn bá ń gbóhùn Ọlọ́run. Bẹ́ẹ̀ni, orin ẹ̀mí yàtọ̀ sí orin tí èèyàn kan lè kọ níbi ẹni ayẹyẹ ṣá. Ibi tí a ti lè kọ orin ẹ̀mí, níbi tí àwọn ènìyàn ti ń retí agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run. Nípa orin ẹ̀mí yìí, ó máa ń jẹ́ kí ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀, ó máa ń já ìdè, ó dẹ̀ máa ń tú ìdè, ó dẹ̀ máa ń jẹ́ kí ọ̀nà kó là. Nínú orin ẹ̀mí ni Ọlọ́run fúnra ara ẹ̀ ti máa ń ru jáde
gẹ́gẹ́ bí alágbára, gẹ́gẹ́ bí ẹni tí à ń retí láàrin wa. So orin ẹ̀mí jẹ́ ohun tó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ti ẹnu èèyàn kọ nínú ayé láti lè fi wàásù fún àwọn ènìyàn fún ìyípadà ìyìnrere. Ó jẹ́ ohun tọ́lọ́run máa ń jẹ́nu ènìyàn kọ láti fi wàásù fún àwọn ènìyàn fún ìyípadà rere. Kí Ọlọ́run kó túbọ̀ ràn wá lọ́wọ́. Àwọn ohun àmúyẹ wo ni a gbọ́dọ̀ rí nínú orin ẹ̀mí tòótọ́? Àwọn ohun àmúyẹ tó wà nínú orin ẹ̀mí tòótọ́, a gbọ́dọ̀ rí ọ̀rọ̀ ìyípadà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, a lè wà níwájú Ọlọ́run ká máa kọrin ẹ̀mí, níbẹ̀ láti máa rẹ́ni tó gbé ìṣòro kan tàbí méjì wá. Nínú orin ẹ̀mí, irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ rí ìtúsílẹ̀, nítorí pé orin ẹ̀mí ni, kì í ṣe orin tí a kàn gbọ́dọ̀ máa fi ṣe afẹ́ lásán. Nínú orin ẹ̀mí, ẹni tó jẹ́ wípé bóyá ìrònú ló bá dénú àpéjọpọ̀ àwùjọ àwọn ọmọ Ọlọ́run, nínú orin ẹ̀mí ó gbọ́dọ̀ rí ìtúsílẹ̀, kó rí òmìnira wípé ohun tóun là kọjá yìí kì í ṣe tòun, bí kò ṣe ti Ọlọ́run ọ̀gá ògo. Bí kò ṣe ti Ọlọ́run ọ̀gá ògo. Bẹ́ẹ̀ni. So àwọn ohun tó wà nínú orin ẹ̀mí yẹn pọ̀, tó jẹ́ wípé nípasẹ̀ orin ẹ̀mí Ọlọ́run lè tọ́ka fún wa nínú orin wípé irú ìṣòro báyìí, irú àkókò tá à ń yin Ọlọ́run lọ́wọ́ yẹn, Sátánì wà níbì kan tó farapamọ́. Nínú orin ẹ̀mí tí Ọlọ́run bá ń ti ẹnu èèyàn kọ, àṣírí yẹn máa tú sí gbangba. Bẹ́ẹ̀ni sà. Nínú orin ẹ̀mí tí èèyàn bá tẹ́lọ̀ bá ti ẹnu ènìyàn kọ, bẹ́ẹ̀ni sà, ni àṣírí yẹn máa tú sí gbangba. Ó máa tú sí gbangba. Ẹ̀yin olórin, ẹ̀yin gẹ́gẹ́ bí olórin ẹ̀mí, yes sir, ṣé ẹ kọ́ṣẹ́ orin ẹ̀mí ni àbí ẹ jogún bá orin ẹ̀mí, àbí báwo lẹ ṣe bẹ̀rẹ̀? Olóòtú, ọ̀rọ̀ ńlá ni ẹ béèrè. Ẹ fi dáhùn ńlá sí. Ìrìn àjò yẹn sà, àkọ́kọ́ mo bá orin lé ni. Ẹ bá orin lé ni? Bẹ́ẹ̀ni sà. Bàbá tó bí mi, wọ́n jẹ́ olórin àti olùkéwì nílànà ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù. Olórin. Wọ́n tún máa ń kéwì tí wọ́n máa fi ń gbé Ọlọ́run ga nílànà Kérúbù àti Séráfù. Kérúbù àti Séráfù, wọ́n máa ń kéwì. Bẹ́ẹ̀ni. Wọ́n máa fi ń gbé Ọlọ́run ga ní ìlànà Kérúbù àti Séráfù. So màmá tó dẹ̀ bí mi nínú ìjọ tí wọ́n bí àwa sí, màmá mi jẹ́ ọ̀gá akọrin níbẹ̀. So ẹ̀yin àgbà náà lẹ máa ń sọ wípé ọmọ àjànàkú kì í yàrá, ọmọ tí erin bá bí ẹ̀yà ló jọ. Gẹ́gẹ́ bí ilé tí àwa náà ti jáde pẹ̀lú àṣẹ tí a bá níbẹ̀, nígbà tí ọ̀rọ̀ orin yìí máa bẹ̀rẹ̀, àwọn tí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn kan tí wọ́n mọ̀ wá wọ́n á máa tẹ̀lé mi pẹ̀lú ọ̀rọ̀ yìí. Ìlù ni à ń lù, ìlù àgbámọ́lẹ̀ Séráfù gbà yẹn lẹ́ ń lù, òun là ń lù. Àti ẹ̀ tí rò pé bóyá Ọlọ́run ṣetán láti lò wá pẹ̀lú ọ̀rọ̀ olórin ni, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ó lágbára. Ohun tí Ọlọ́run bá fẹ́ ṣe kò sẹ́ni tó lè dá dúró. Nígbà tí Ọlọ́run máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní ṣọ́ọ̀ṣì bàbá tó bí mi lọ́mọ, bàbá mi ní ọ̀gá akọrin kan nígbà yẹn. So wọ́n ń gbìyànjú gbogbo agbára wọn bọ̀ ṣẹ́ mọ̀, kò sí béèyàn náà ṣe máa gbìyànjú wájú Olúwa tó wá ṣáà ní iṣẹ́ ọwọ́ tá a máa ṣe. Nígbà tó tó àkókò kan, iṣẹ́ ọwọ́ ò gbà wọ́n láyè láti lè di ipò wọn mú gẹ́gẹ́ bí ọ̀gá akọrin nínú ìjọ. Bẹ́ẹ̀ni. So ìrìn àjò yẹn wá ń dàbí pé wọ́n mí sẹ́yìn. A dẹ̀ ní òde kan níwájú, ayé ìgbà yẹn ni ayé composition. Ayé composition tí àwọn akọrin máa ń lọ nígbà yẹn. Wọ́n máa mú tọ́pìkì fún wa, wọ́n ní ká ìgbéraga ní o, ìwà bí Ọlọ́run, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Lọ́dún yẹn lọ́hùn, ọ̀gá wa akọrin yẹn wọ́n wá ṣe ségesège, ìlú lèmi ń lù, wọ́n ṣe ségesège nígbà yẹn. Iṣẹ́ ò gbà wọ́n láyè. Bàbá wa ń sọ fún wa pé ìyẹn tó jẹ́ dádì mi nínú ìjọ, ṣé ẹ̀ ní pé ọ̀gá akọrin ni, ṣé ẹ̀ ní lọ fún ìjíde orin yìí ni? Báwo pé ọ̀rọ̀ tí wọ́n sọ kí la fẹ́ ṣe? Bá jí lówùúrọ̀ ọjọ́ kan, àwọn orin tí ọ̀gá wa ti kọ, n bá bẹ̀rẹ̀ sí ní ṣí ìwé yẹn, torí a máa ń mú big note lọ. Àwọn orin tọ́gá yín ti kọ sẹ́yìn, tó ti kọ́ wa, n bá ń ṣíwé yẹn, mò ń ṣíwé yẹn, n bá ń wá àwọn orin díẹ̀ nú ẹ̀, n bá kó pọ̀. Ọlọ́run wá tọ̀ mí wá nípa àkọlé tí wọ́n fún wa ní ibi ìjíde orin tí à ń lọ. Ọlọ́run wá mí sí mi títí débi pé èmi náà bí mo ṣe ń kọ àwọn orin yẹn sílẹ̀ kò yé mi fúnra mi. Nígbà tí mo wá pa àwọn orin yẹn tí mo ti rí pé kíní yìí mà ti kún, ẹ̀rù wá ń bà mí láti ṣàgbékalẹ̀ fáwọn akọrin pé
because gbogbo wa mọ̀ pé ẹni tí a ti mọ̀ lánàá kó tó dé ní ẹ̀rù onígbà àwọn èèyàn ọ̀tẹ́ ẹni tí wọn ò mọ̀ tó jẹ́ pé ìlú ló ń lù báwo mo ṣe fẹ́ pè wọ́n pé òkè ẹ wá o orin wà ńlẹ̀ o ẹja kọ́ o bá lọ bá ẹ̀gbọ́n mi ọkùnrin kan gbé ẹ wá orin tí ibi ìdíje tá à ń lọ yìí báwo la ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ èmi ti wo àwọn orin díẹ̀ tọ́gà wa kọ àwọn orin tá lè fi ṣe àkọ́kọ́ wọlé nínú orin yẹn mo ti rí mbẹ̀ mo ti báyìí làwọn orin tí Ọlọ́run fúnra rẹ̀ kọ sí èmi náà tí mo rí kọ́lẹ̀ wá ní kọ́lẹ̀ bí báwo wọ́n ní kí n lọ gbéwé yẹn wá mo bá ń kọ àwọn orin yẹn fún ọ ó bá ya ẹ̀gbọ́n mi lẹ́nu mo níbọ̀ mi mọ bí mo ṣe lè pa àwọn akọrin torí ńgbà yẹn àwọn tó jù mí lọ àwọn tí wọ́n dàgbà jù mí lọ tí wọ́n kéré sí mi àwọn tátújọ jẹ́gbẹ́ náà wà nínú akọrin yẹn pàápàá jùlọ àwọn tó jẹ́ bí màmá tó ti bímọ pé irú èmi ìbáwọn mo ṣe máa pè ṣé mo fẹ́ jọ̀gá lórí wọn ni ẹ̀gbọ́n mi yẹn lọ́lọ́run wá lò pé nǹkan tó kọ́lẹ̀ yìí jẹ́ ká ṣe rìázà ẹ̀nà nípa bẹ́ẹ̀ Ọlọ́run a máa kọ sí wa ẹ̀gbọ́n mi yẹn wá pé gbogbo àwọn akọrin pé ìjọba yìí o a máa ṣe ìpàdé o a máa ṣe practice o ibi tá à ń lọ yẹn orin ti wà ńlẹ̀ o níwájú Ọlọ́run àtẹ̀yàn gẹ́gẹ́ bí ìyàlẹ́nu nígbà táwọn akọrin dé ẹ̀rù bà mí mo bẹ̀rẹ̀ sí ní làágùn jìnnìjìnnì bò mí ṣùgbọ́n ẹ̀gbọ́n mi yẹn ẹ̀gbẹ́ mi ló jókòó sí ó ti rí ìrísí yẹn pé mi lọ́kàn kan tí mo fẹ́ ṣe yẹn pé kò sí charisma kò sí tó bá jẹ́ pé ìlú ní kódà kéèyàn pé 1 million máa dára tí mo lè dá lójú wọn àṣà bẹ̀rẹ̀ orin yẹn gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí ní wò pé nígbà tó dáàrin kan wọ́n wá pàtẹ́wọ́ fún mi pé ṣé mi mo dẹ̀ kọ orin ìṣẹ́kìṣe pé orin olórin ni mo jópọ̀ mọ́ orin tí ọ̀gá ti kọ tẹ́lẹ̀ mú orin olórin bí báwo mo lórin tó lúwa gbẹnu tèmi fúnra mi kọ ni ṣùgbọ́n nígbà yẹn a máa ń lo àwọn fóònù kékeré kan nígbà yẹn àwọn fóònù yẹn mo wá fi fóònù yẹn mo fi rìkọ́ọ̀dù orin yẹn nígbà yẹn àti mo wá rìkọ́ọ̀dù orin yẹn mo wá play ẹ̀ fún wọn kán lè gbọ́ pé orin tí Olúwa ti ẹnu mi kọ nítòótọ́ ni kì í ṣe pé orin táwọn kan ti lò tẹ́lẹ̀ níwájú Ọlọ́run àtẹ̀yàn bá ṣe rìhásà yẹn tán gbogbo wa kí n gbá kódà ó dùn gbọ́ létí kódà èmi náà ni wọ́n wá sọ fún mi pé èmi náà ni màá líìdì ẹ̀ ibi tí ìbẹ̀rù ńlá ti wá dé ní ẹ̀wẹ́ èmi ni màá lọ líìdì ẹ̀ ní ìdíje tá lọ ta ló fẹ́ lùlù wọ́n ní tìlù àwọn máa pé ará àta abáwa ṣe rìhásà abáwa ṣe gbogbo ẹ̀bùn èmi ni màá líìdì ẹ̀ kí n má parọ́ fún yín lọ́dún yẹn lọ́hùn nígbàtí a máa lọ síbi ìjíde yẹn àwọn tí wọ́n jẹ́ bí judges wọ́n máa ń pè wọ́n ní judges nígbà yẹn àwọn ni wọ́n máa ń ṣe àpẹẹrẹ orin tá bá kọ pé orin yìí dá lè ṣe dáadáa bẹ́ẹ̀ ni wọ́n wá kí wa nílò ká tó kọrin pé ẹnikẹ́ni tó bá ti kọrin wọn ò gbọ́dọ̀ náwó fún tí wọ́n bá náwó fún wọn wọ́n máa já máàkì wọn gbé ẹni tó bá ti náwó fún wọn máa já máàkì ẹ̀ nígbà yẹn mo dẹ̀ kéré lọ́pọ̀lọpọ̀ bí mo ṣe bọ́ síwájú tí mo fẹ́ kọrin ìkan lára àwọn èèyàn wa kọ́kọ́ gbé ṣíà wá pé kí n dúró sí orí ṣíà nítorí pé mi ìga púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò lè tètè rí mi dáadáa bí mo ṣe bẹ̀rẹ̀ orin yẹn báyìí pẹ̀lú ìyàlẹ́nu báwọn èèyàn ṣe ń jáde wọ́n ṣe wá náwó fún mi nìyẹn wọ́n wá ti owó bọ̀ mí lápò náwó fún mi wọ́n ti ẹ̀gbọ́n tí àwọn judges sọ mọ́ kí n má fa ọ̀rọ̀ gùn láti ọdún yẹn òun ni Ọlọ́run ti jẹ́ kí n rí wípé òun fẹ́ lò mí gẹ́gẹ́ bí olórin àgbáyé níjọ́ náà lọ́run bá ṣe kọ gbogbo ẹ̀ lọ kọ gbogbo ẹ̀ sẹ́tù kọ gbogbo ẹ̀ sẹ́tù pẹ̀lú bí wọ́n tún ṣe wò wá pé ọmọ kékeré ló darí wọn ló ṣe gbogbo ẹ̀ gbé ipò kẹta láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin lọ́dún yẹn lọ́hùn tó gbogbo àwọn akọrin chọ́ọ̀chì wọ́n gbé mi sókè wọ́n bẹ̀rẹ̀ sí ní ìròyìn wá kan ọ̀gá akọrin wa lára pé wọ́n mà lẹ́ gbépò kẹta kíní kan kíní wọ́n ṣàwáyé wọ́n wá sí ṣọ́ọ̀ṣì níjọ́ Sunday kan àjọṣe gbogbo ẹ̀ wọ́n láwọn gbọ́ pé báyìí wá dà àwọn náà ti ń wò pé ìwọ tó jẹ́ pé ńgbà tá bá ń ṣe practice tẹ́lẹ̀ táwọn èèyàn bá gbàgbé nǹkan ìwọ ló máa rán wọn létí àwọn ti mọ̀ pé ẹ̀bùn yìí wà ṣùgbọ́n kò sí báwọn ṣe fẹ́ ṣe àwọn ti má rí àwọn ti bímọ àwọn gbọ́dọ̀ ṣiṣẹ́. ẹ jẹ́ kí n mú ìbéèrè ìwọlé bàbá wa. Okay sir. nígbà tí ẹ wá bẹ̀rẹ̀ sí ní kọ orin
tí ìmísí orin yẹn dé Okay. kí ló wá dé tó jẹ́ pé gospel music lẹ́yìn láàyò tẹ́ẹ̀yàn takasúfè tẹ́ẹ̀yàn hip hop tẹ́ẹ̀yàn fuji Ìbéèrè ńlá. kí ló dé tó jẹ́ pé gospel music lẹ́yìn láàyò. Ìbéèrè ńlá lẹ́nu. Ṣe rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ ṣáájú pé àkọ́kọ́ ohun tí mo bá lọ́wọ́ àwọn òbí tó bí mi. Ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá ìgbà tí n bá gbọ́njú tó bá jẹ́ pé fújì ni mo bá lọ́wọ́ àwọn òbí mi àbí mo bá orin jùjú lẹ́nu wọn èmi náà fẹ́ gbé àkáǹtì wọn pé ok mo fẹ́ tẹ̀lé ìlànà wọn ṣùgbọ́n orin ẹ̀mí ni mo bá lẹ́nu wọn. Orin ẹ̀mí lẹ bá lẹ́nu wọn. Ni mo bá lẹ́nu wọn. Kódà nínú ìtàn tí mo gbọ́ bàbá mi ti kéwì fún òyìnbó tó jẹ́ wípé wọ́n ná dọ́là fún wọn lọ́dún yẹn lọ́hùn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ nínú ìtàn. Nígbà táwa wà ní akéré pátápátá wọ́n ná dọ́là fún wọn lọ́dún yẹn lọ́hùn. So nígbà táwa náà wá dàgbà pẹ̀lú àṣẹ yẹn ṣẹ́mọ̀ ẹ̀jẹ̀ níṣe nígbà míì nínú ìrìn àjò ẹ̀dá irú ìdílé téèyàn ti jáde irú àṣẹ tàbí agbára àbí orí ọ̀fẹ́ tó wà nínú ìdílé yẹn. So nígbà tí Ọlọ́run tún máa wá lò mí gẹ́gẹ́ bí orin àkọ́kọ́ tí máa kọ fún àwọn akọrin wa ó tún wá jẹ́ orin ẹ̀mí ní orin yẹn ó wá jẹ́ kí n rí i pé dájúdájú ìlànà tí Ọlọ́run pè mí sí ni tó fẹ́ kí n tọ̀ gẹ́gẹ́ bí láti jẹ́ olórin ẹ̀mí. láti jẹ́ olórin ẹ̀mí sà. Ẹ jẹ́ mú ìbéèrè wá bàbá wa. Ok sà. Ṣùgbọ́n pé ńgbà mi téèyàn bá ń kọ orin nǹkan kan ló máa ń rú èèyàn nípa sókè láti máa kọrin pé máa kọrin lọ máa kọrin lọ máa kọrin lọ. Màmá bàbá wa gẹ́gẹ́ bí olórin ẹ̀mí nínú ìjọ Kérúbù Àsíráfù àti olórin ẹ̀mí àgbáyé tí wọ́n ń pè síbi tó ń pè sọ́hùn tó ti lọ ìlú òyìnbó lọ ìlú ọba káàkiri. Bàbá wa kí làwọn nǹkan tó máa ń fún yín ní ìmísí láti kọrin? Ẹ ṣeun olóòtú. Ohun àkọ́kọ́ tó máa ń fún mi ní ìmísí òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo ẹni tó bá ti ń kọ orin ẹ̀mí pátápátá ó gbọ́dọ̀ máa ní gbogbo ìgbà láti máa ṣí ọ̀rọ̀ Ọlọ́run wò láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run wò. Nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí ni Ọlọ́run fúnra rẹ̀ ti máa júwe ohun tí òun jẹ́ àbí ohun tí òun fẹ́ rán wa láti jẹ́ fún aráyé. So ní gbogbo ìgbà tí n bá ti fẹ́ kọrin ẹ̀mí mo jẹ́ ìdákan tó jẹ́ pé mo máa ṣí ìwé mímọ́ Ọlọ́run. Pàápàá jùlọ tí n bá débì kan tí wọ́n bá ń wàásù èèyàn ò ní rí mi kí n bọ́ síta. Ẹ̀yin oṣù olórin ẹ̀mí pé wọ́n ti wà tó jẹ́ kálójú tó ká máa jẹ́. No rárá. Ìdí ni pé wọ́n ti kẹ́kọ̀ọ́ lára tèmi náà èmi náà gbọ́dọ̀ jókòó kí n tún kó ẹ̀kọ́ mi lára ẹlòmíràn nínú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n fẹ́ sọ yẹn. So ohun tí èmi bá kọ́ ẹni tó sọ̀rọ̀ Ọlọ́run yẹn lè ti gbàgbé pé bóyá lára ọ̀rọ̀ Ọlọ́run tóun sọ bóyá mo ti rí nǹkan kan dìmú bọ̀ tí nígbà tẹ́mi bá máa gbé jáde èmi lè má wàásù gẹ́gẹ́ bí wòlíì ṣùgbọ́n màá fi kọ orin. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì míì nígbà tán bá pàdé níta wò pé ẹni tí òye bá yá wò pé nínú ọ̀rọ̀ Ọlọ́run ta sọ níbi báyìí dájúdájú ọlọ́gbọ́n olórin lẹ́ni yìí nígbà tó bá bárú orin yẹn pàdé tó fẹ́ jọra wọn pẹ̀lú ọ̀rọ̀ tó ti fi wàásù rí. So ọ̀rọ̀ Ọlọ́run nínú ẹ̀ ni ló máa fún mi ní ìmísí láti kọ orin ẹ̀mí jáde. Gbogbo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run bá dẹ̀ fún mi láti fi kọ orin jáde kò sí ní gbogbo tá bá ti sọ̀rọ̀ tá bá ti kọ orin ẹ̀mí yẹn testimony máa ń jáde níbẹ̀ sà. Testimony máa ń jáde níbẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Gbogbo bí tẹ́ ẹ bá ti kọ orin ẹ̀mí. Iṣẹ́ ìrọ̀lẹ́ tí adẹ́túbọ̀ máa gbé testimony jáde lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí olórin ẹ̀mí. Ẹ̀yin tẹ́ wà nílé tẹ́ ń wò wá bàbá wa nínú ilé tí wọ́n jẹ́ àlejò wa Evangelist Prince Babatunde Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Àpàlà Jésù. Àwọn ni à ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú lórí ètò wọn àwọn Kérúbù lórí Facebook lónìí. Àwọn ni Ọlọ́run lò gẹ́gẹ́ bí àlejò pàtàkì lórí ètò tòní. Bàbá wa ẹ̀kọ́ tó ní àtẹ̀kọ́. Yes sir. Ìṣèlú Olúwa yóò túbọ̀ ti ṣe yín lẹ́yìn. Fún èyí tí a bá fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ wọn 08165537283 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè. A máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè. Nọ́mbà tẹ́ ń wò yẹn tẹ́ bá ti pè wọlé bí ẹ fẹ́ kí wọn àbí fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ wọn a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá wa ẹ̀kọ́ àtótónu àtẹ̀kan. Yes sir. Ǹjẹ́ ẹ ti jẹ́ ọ̀gá yàtọ̀ sí ìjọ tẹ́ ẹ sọ pé ẹ ti dìde yẹn ǹjẹ́ ẹ ti wá jẹ́ ọ̀gá akọrin nínú ìjọ kankan rí? Bẹ́ẹ̀ ni. Àwọn ìjọ wo? Àwọn ìjọ Kérúbù Àsíráfù. Then àwọn ìjọ kan náà wà tí ó jẹ́ pé CAC. Ẹ dárúkọ wọn. Ìgbà yẹn ó ti pẹ́ díẹ̀ ní kò jìnnà sítòsí
ìjọ bàbá tó bí mi lọ́mọ wọ́n ní gbogbo ìgbà yẹn tí wọ́n bá fẹ́ wọ́n rí ọwọ́ Ọlọ́run lára wọ́n dẹ̀ rí àmì Ọlọ́run tí wọ́n bá fẹ́ ṣàjọ̀dún wọ́n á ránṣẹ́ sí mi wípé pẹ̀yìn kẹ́ wá kó ṣàwọn kwaya yìí wá kó àwọn akọrin yìí lórin ṣùgbọ́n mo máa ń ṣe nǹkan kan nígbà yẹn tí n bá ti lọ láti lọ kọ́ wọn lórin èmi náà wá yan ẹnìkan níbẹ̀ àbí nígbà tá a bá ń kọ́ wọn lórin yẹn lọ́wọ́ máa fi etí mi sílẹ̀ láti wo ohùn ẹni tó dùn láàrin wọn àbí ẹni tí ó ní ìfọkànsí nígbà pẹ̀lú ohun tí à ń kọ́ lọ́wọ́ so nígbà tá a bá ti wá kọ́ wọn wọ́n á ti rò pé àti bá ti dijọ́ yẹn èmi ni màá darí àwọn èmi ni màá ṣe gbá tó bá ti wá kù bí ọ̀sẹ̀ kan ẹni tí mo ti fọkàn sí yìí tí mo ti rí gẹ́gẹ́ bíi pé ẹni yìí ó ní ìfọkànsí ó ní ohùn tó dùn dáadáa màá wá pè pé ṣòro orin tá a kọ yìí ìwọ ló máa darí ẹ̀ níjọ́ ìwọ ló máa gbé jáde níjọ́ àjọ̀dún ìwọ lọ́nà máa lò láti kọ. bẹ́ẹ̀ni dandan kọ́ ni kí gbogbo èèyàn mọ̀ pé mo wá láti ibìkan wá kọ yín ní orin ni inú wa wá dùn pàápàá jùlọ àwọn tí ó jẹ́ olùdásílẹ̀ ìjọ yẹn inú wa dùn pé àwọn ò fẹ́ ríru ènìyàn báyìí àwọn ò fẹ́ ríru ẹ̀dá ènìyàn báyìí rí pé because tó bá jẹ́ ẹlòmíì ni òun náà ló máa dúró níjọ́ yẹn pé òun lòun fẹ́ kọ́ wọ́n lè rí pé àrà tóun dá fún wọn ni màá wà ń bẹ̀ níjọ́ yẹn o màá wà ń bẹ̀ níjọ́ yẹn bá ti wà ń bẹ̀ màá máa wò ó màá máa gbóríyìn fún bó ṣe ń ṣe inú ẹ̀ á máa dùn inú á máa dùn so ó tó bí oríṣi ìjọ bóyá bíi 5 ṣùgbọ́n níwájú Ọlọ́run àtèèyàn mi kì í ṣe kí n gba owó mi kì í ṣe kí n gba owó pé ó yá owó oṣù ni o owó ọ̀sẹ̀ ni o ọ̀rọ̀ tó bá ti kọ́ wọn tán ọ̀rọ̀ bóyá tó bá ti ṣe practice pẹ̀lú wọn tán gba iye báyìí rárá o kò sí yẹn bẹ́ẹ̀ mo máa ń ṣe fún Ọlọ́run torí pé ọ̀fẹ́ ni Ọlọ́run fún mi ní ẹ̀bùn yẹn ọ̀fẹ́ yẹn náà ni mo máa ń ṣe fún wọn kì í ṣe pé mo ti ń lọ iye báyìí máa gbà lóṣù o gbogbo ìgbà yẹn àdúrà la fẹ́ gbà sórí wa ó dùn mọ́ wa nú kí àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn súre fún wa ju pé ká wá gba owó gbogbo ìgbà yẹn ṣe ń gbowó oúnjẹ ńlẹ̀ kò kí la fẹ́ fowó ṣe wọ́n ń tọ́jú wa lé wọ́n fún wa lówó oúnjẹ ńlẹ̀ àìní bùkátà so à ń ṣe fún Ọlọ́run alààyè ni. à ń ṣe fún Ọlọ́run alààyè ni nígbà yẹn Ọlọ́run alààyè á túbọ̀ ràn wá lọ́wọ́ ojú òní tí wà 08165537283 ẹ ní àǹfààní láti pè wọlé sórí ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí a máa gbé ìpè yín bóyá fẹ́ kí àwọn bàbá tó ń jàlejò àbí fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ wọn. Evangelist Prince Babatunde Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Àpàlà Jésù àwọn ni àlejò wọn tá à ń kẹ́kọ̀ọ́ láti inú iṣẹ́ ìránṣẹ́ wọn báwo náà ṣe bẹ̀rẹ̀ èyí tí ìwọ náà ń ṣe ó ṣàní bó o ṣe bẹ̀rẹ̀ ṣé òun rántí bó o ṣe bẹ̀rẹ̀ torí wọ́n máa bí ẹ lọ́jọ́ kan kì í ṣe pé kò máa ṣe gẹlẹgẹlẹ wọ́n bí ẹ am private am kíní kan wọ́n máa bí wá ń jẹ́ kan pé báwo la ṣe bẹ̀rẹ̀ bó lágbà ọ̀nà bó lágbà ṣé kò tó dé àbí gégélé tá a fi débẹ̀ wọn ni à ń kẹ́kọ̀ọ́ láti inú iṣẹ́ ìránṣẹ́ àwọn bàbá wa ọdún mélòó lẹ ti jẹ́ akọrin ẹ̀mí báyìí. tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa ṣeun tí a bá fi kún tí a bá dẹ̀ yọ kúrò a ti máa tó bí 17 years báyìí. 17 years. bẹ́ẹ̀ni sá. tẹ́tí jẹ́ olórin ẹ̀mí. bẹ́ẹ̀ni. 17 years. bẹ́ẹ̀ni sá. tàti mú pé tẹ́tí mú ní kókó ń pé lórí Ìbàdàn. bẹ́ẹ̀ni. torí pé mo rántí ní gbogbo ìgbà yẹn jẹ́ pé tàbá débì kan ṣẹ́rí ẹ̀bùn yìí bí èèyàn bá ṣe lò ó òun lọ́lọ́run ṣe máa ń multiply ẹ̀ fún yàn ẹ wo ibi tí àwa sọ pé a ti bẹ̀rẹ̀ à ń kọrin composition à ń kọrin ìdíje Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá fi kún torí pé a lò bí Ọlọ́run ṣe fẹ́ ká lò so láàrin 17 years sí 18 years sẹ́yìn kò ń ṣọmọdé ìrìn àjò sá bẹ́ẹ̀ni 17 years bẹ́ẹ̀ni sá. Jẹ́ kí n béèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ yín bàbá wa láti ìgbà tẹ́ ti ń kọrin yìí àwọn ẹ̀kọ́ pàtàkì wo ni orin ẹ̀mí kíkọ ti kọ́ yín àwọn ẹ̀kọ́ pàtàkì wo lẹ ti kọ́ láti inú orin ẹ̀mí kíkọ nígbà mo ń kọrin ẹ̀mí lọ mo kọ́ àwọn ẹ̀kọ́ báyìí mo kọ́ àwọn ẹ̀kọ́ báyìí mo kọ́ àwọn ẹ̀kọ́ báyìí àwọn ẹ̀kọ́ pàtàkì wo. ẹ ṣeun olóòtú orin ẹ̀mí ó gbọ́dọ̀ jẹun tó máa kọ́yàn lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ èmi fúnra mi àwọn ẹ̀kọ́ tí orin ẹ̀mí ti kọ́ mi
ó jẹ́ kí n mọ̀ wípé kò sí nǹkan kan nú ayé yìí. Kò sí nǹkan kan nú ayé ó jẹ́ kí ẹ mọ̀ pé òfo láyé pé yìí. òfo láyé yìí. Èèyàn kan bẹ̀rẹ̀ lánàá ó gbé mọ́tò ó wa mọ́tò bàǹbà wọ́n bẹ̀rẹ̀ sí ń gbóríyìn fún. Ẹni tó bá jẹ́ olórin ẹ̀mí ní tòótọ́ orin ẹ̀mí máa jẹ́ kó yé wa wípé ohun ayé abáyé lọ. Bẹ́ẹ̀ ni sà. Ohun tí Ọlọ́run bá fẹ́ fún ìrìn àjò olórin ẹ̀mí òun ló máa wá sí ìmúṣẹ. Gbogbo ẹni tó bá ti jẹ́ ẹni tó ń kọrin ẹ̀mí ó jẹ́ kí ìrìn àjò orin ẹ̀mí yìí ó jẹ́ kó rọ̀ mí lọ́rùn. Torí tó bá jẹ́ pé bóyá mò ń bá wọn kọ àwọn orin kan tó yàtọ̀ sórin ẹ̀mí, bóyá fújì ni o, bóyá jùjú ni o, bóyá àwọn hip hop ni o, màá ti sáré kọjá ìpele tí Ọlọ́run fẹ́ kí n sáré yẹn. Nítorí pé téèyàn bá wo ohun tó ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò wọn àti gbogbo ohun tí wọ́n ń ṣe, èèyàn á fẹ́ sọ pé ó yẹ kí n ti lélẹ̀, ó yẹ kí n ti lélẹ̀, ó yẹ kí n ti lélẹ̀. Ohun tí Ọlọ́run bá dẹ̀ fẹ́ kéèyàn dà lèèyàn máa dà. So orin ẹ̀mí kọ́ mi lẹ́kọ̀ọ́ débi wípé kò sí ohun tí Ọlọ́run fẹ́ kí n ní, kò sí ohun tí Ọlọ́run fẹ́ kí n jẹ́ tí mi ò ní jẹ́ bí àkókò yẹn bá tó. So orin ẹ̀mí ó kọ́ mi láti má sa eré àsápajúdé kọjá ohun tí Ọlọ́run fẹ́ àti ohun tí Ọlọ́run gbé pinnu fún ìgbé ayé mi. Àwa náà lélẹ́ ní tí gbogbo èèyàn ń pè wá lọ́tún lósì tí ò bá sí ẹ̀kọ́ àti ìmọ̀ àti òye tí orin ẹ̀mí kọ́ wa. A ní ìpè kan níbí. Hello. Hello, àlàáfíà sá. Àlàáfíà sá, ẹ kúrọ̀lẹ́ sà, ẹ káàsán sà. Àpéjọ àwọn olùkérúbù. Yẹ sà, orí ètò ohun àwọn kérúbù lẹ́wà. Àpé orúkọ mi ní àkọ́sù olùwàjẹ́gbadé ní gbé sí ìlú ẹ̀wọ̀n náírà rẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa, láti ibo lẹ ti ń pè sà? Àbí ìlú Èjìgbò la ní pé o. Ìlú Èjìgbò lẹ ti ń pè, ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Bàbá wa Adélékè, Àpàlà Jésù. Yes sà, bàbá ń gbọ́ yín. Ẹ ṣeun gan sà. Lórúkọ Jésù ẹ máa mọ̀ ṣe o. Àmín. Ní lórúkọ Olúwa. Ògbò ògbójú ẹ̀ pé kò ní jẹ́ sí iná. Àmín Jésù. Ní lórúkọ Olúwa. Ayé akíní rẹ̀. Ẹ ṣé púpọ̀ bàbá wa, ẹ ṣé púpọ̀, ẹ ṣé púpọ̀ bàbá wa, ẹ ṣé púpọ̀, ẹ ṣé púpọ̀, ẹ ṣé púpọ̀ bàbá wa. 08165537283 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè sí. Tẹ́ bá ti pè báyìí, a ó gbé ìpè yín. Bí ẹ fẹ́ kí àwọn bàbá wa fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ wọn nípa iṣẹ́ ìránṣẹ́ wọn. Ṣé wọn pé ẹ lè fẹ́ béèrè lọ́wọ́ bí wọ́n wà nú ẹyẹ àbí ààyè àbí bukania bí ẹ̀yin yẹn ló fi ń ṣagbára, ẹ lè fẹ́ béèrè bẹ́ẹ̀. Ara àwọn ìbéèrè tí ó máa jẹ́ lórí ètò tòní nìyẹn. Ẹ̀yin náà lè fẹ́ béèrè mú àwọn ìbéèrè ńláńlá kan wá, ẹ pè sórí nọ́mbà yẹn, a ó gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Nọ́mbà tẹ̀ ń wò yẹn lẹ́ láǹfààní láti pèsè. Bàbá wa ẹ tẹ̀síwájú, ẹ̀ ń sọ̀rọ̀ kan lọ. Tọ̀. Nípa ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni. Ẹni tí ó bá jẹ́ olórin ẹ̀mí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé orin tí Ọlọ́run ti ẹnu tiẹ̀ fúnra rẹ̀ kọ ó gbọ́dọ̀ máa rí ẹ̀kọ́ ẹ̀ lára tiẹ̀ fúnra rẹ̀. Ẹ̀kọ́ ẹ̀ gbọ́dọ̀ máa jẹ jáde nínú ayé tiẹ̀. Gbọ́dọ̀ máa jẹ jáde nínú ayé ẹ̀. Yálà nínú ìṣe, nínú ọ̀rọ̀, nínú ìwà. Ẹ̀kọ́ orin ẹ̀mí tí Ọlọ́run bá ń ti ẹnu ẹ̀ kọ jáde ó gbọ́dọ̀ máa jẹ jáde nínú ayé ẹ̀. Kọ́lọ́run kó túbọ̀ ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ mú ìbéèrè wá bàbá wa. Láti jọ́ 13 kọrin, ẹni ó ti di 17 years 13 kọrin ẹ̀mí báyìí. Bẹ́ẹ̀ ni, tá bá fi kún àti tá bá yọ kúrò. 17 years gẹ́gẹ́. Bẹ́ẹ̀ ni sà. Kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. Ọjọ́ wo nínú yín dùn jù? Ipò mo ti ń kọ́. Mo ń kọrin ẹ̀mí, ní ìnínú mi dùn jù. Kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn? A gbé Ọlọ́run ga. Olúwa ṣeun. Níbi tí Olúwa ràn wá lọ́wọ́ dé. Olúwa ṣeun. Ẹ jẹ́ á gbà pé nínú orin ẹ̀mí gbogbo ojoojúmọ́ ni Ọlọ́run máa ń múnú wa dùn. Gbogbo ìgbà tí inú mi máa ń dùn jù torí pé ó ti kọjá ọjọ́ kan. Ó ti kọjá ọjọ́ kan. Ó ti kọjá ọjọ́ kan. Òun ni gbogbo ìgbà tí Ọlọ́run bá ti ẹnu mi kọ orin ní gbàgede. Tí Ọlọ́run dẹ̀ fi hàn mí pé ohun báyìí, ohun báyìí, ohun báyìí ló ń ṣẹlẹ̀. Tí àwọn èèyàn dẹ̀ jẹ́rìí sí pé lótìtọ́ ni. Ó máa ń jẹ́ kí inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ máa ń jẹ́ kí a ní ìfọ̀kànbalẹ̀ nínú Kristi pé lótìtọ́ àti lódodo lọ́lọ́run gba ẹnu wa sọ̀rọ̀ nínú orin lótìtọ́. Mo rántí chọ́ọ̀chì
àwọn màmá wa kan pàtàkì nínú ẹgbẹ́ Kérúbù náà Séráfù tí a lọ. ẹlòrè fẹ́ láti dárúkọ wọn. torí ọ̀fẹ́ bá wà fún wa. ẹlòrè fẹ́ láti dárúkọ wọn. torí pé orí afẹ́fẹ́ la wà. ẹlòrè fẹ́ láti dárúkọ wọn. màmá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ màmá wa Esther Ajayi Abímbọ́lá. nígbà tí a lọ kọrin nínú ìjọ wọn ní Friday àkọ́kọ́ tí wọ́n máa kọ́kọ́ sọ pé wọ́n fẹ́ ṣe ìsìn nínú kàtígírà yẹn ní LOC. àwa ni Ọlọ́run lò gẹ́gẹ́ bí olórin ìsọjí níbẹ̀. láti kọrin níbẹ̀. láti kọrin ẹ̀mí níbẹ̀. nígbà tá a wá ń kọrin yẹn lolúwa wá kọ sí mi àwọn ohun tí Olúwa fẹ́ kí n rí tó ń ṣẹlẹ̀ níbẹ̀. ó jẹ́ ohun tínú mi dùn sí gan. nígbà tá a ń kọrin yẹn lọ àwọn ohun t'Olúwa sọ fún mi a wá fi kọ orin. ṣùgbọ́n kó lè yí àwọn ènìyàn a tún wá sọ ọ́ lọ́rọ̀ fún wọn. nígbà tá a wá kọrin yẹn tán wọ́n wá pè wá sí màmá wa gbàdúrà fún wa. nígbà tán gbàdúrà fún wa nínú ìsìn yẹn wọ́n wá sọ fún àwọn ọmọ wọn pé ọ̀rọ̀ tí ajínrere yìí sọ kí ni èmi àti yín jọ ń sọ lálẹ́ àná pé Olúwa sọ fún mi. ohun tí àwọn màmá wa àti àwọn ọmọ wọn tí wọ́n jọ ń sọ lálẹ́ àná kí ìṣòro tó bẹ̀rẹ̀ nínú ilé wọn Olúwa kọ sí èmi tí mi sí ń bẹ̀. nígbà tó fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ orin. nígbà tí mo fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ orin màmá wa ní àwọn gbà wípé olórin ẹ̀mí ni mí ní tòótọ́ pé torí àwọn ò gba nọ́nsẹ́ǹsì ń tà wọn. téèyàn kan bá sọ pé òun fẹ́ mú méjì pọ̀ mọ́ mẹ́ta kan bí pé kí nǹkan lè dùn lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn máa rọ́bìṣì ẹ̀. ṣùgbọ́n wọ́n jẹ́rìí sí agbára Ọlọ́run látara orin ẹ̀mí tí Ọlọ́run tí ẹnu yín kọ tí ẹnu wa kọ ní ìjọ yẹn. ó jẹ́ ohun tí inú mi máa ń dùn ní gbogbo ìgbà tí Ọlọ́run bá fi ara hàn nínú orin láti tú àṣírí Sátánì sí. Olúwa ṣeun. Bàbá wa gẹ́gẹ́ bí olórin ẹ̀mí kí ni àwọn nǹkan tí ẹ rí gẹ́gẹ́ bí àdójúkọ? àwọn nǹkan tí ẹ rí gẹ́gẹ́ bí àdójúkọ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí. a tún gbé Ọlọ́run ga lẹ́ẹ̀kan sí. Olúwa ṣeun. mélòó lèèyàn fẹ́ rò mélòó lèèyàn fẹ́ rántí nínú orin ẹ̀mí. ṣe rí ìrìn àjò orin ẹ̀mí àdójúkọ tó pọ̀ ló wà níbẹ̀. bí olórin ẹ̀mí ò bá dúró dáadáa àwọn ohun tí atẹnu ẹ̀ tú láàrin ọ̀pọ̀lọpọ̀ èrò níta bí olórin ẹ̀mí ò bá dúró nínú Kristi kó dẹ̀ di òpó Ọlọ́run mú kí Ọlọ́run máa lò ó ṣeé ṣe kí wọ́n béèrè ohun tó tú yẹn lórí ẹ̀ àbí kí wọ́n béèrè lórí ẹbí ẹ̀ pàápàá jùlọ lórí àwọn ọmọ tó ń kó kiri. àdójúkọ pọ̀ lóríṣiríṣi tó jẹ́ pé ńgbà míì a lè débì kan kó jẹ́ wípé ẹ mọ̀ gẹ́gẹ́ bí olórin àwọn ọ̀gá wa tó wà ń ta ń sìn ọ̀gá wa la máa pè wọ́n tí Bíbélì sọ nípa pé ká fi ti Késárì fún Késárì. ọ̀fẹ́ mọ̀ bóyá orin ẹ̀mí ni àbí orin tara kan gbogbo ibi tó bá ti dé àti ẹ̀lọ́bì kan jẹ́ kan tó jẹ́ pé níṣẹ́ náà dúró pé ká tó kọ orin ẹ̀mí yẹn iye báyìí làwọn máa gbà. àwọn tibítibí tàbí kẹ́ ẹ sanwó yìí o. pé iye báyìí làwọn máa gbà. kí la wá fẹ́ ṣe Ọlọ́run orin ẹ̀mí la fẹ́ kọ àwọn òde ń gbọ́ wàásù débi pé èèyàn ó wàásù fún wọn pé orin ẹ̀mí lélẹ́yìí kì í ṣe orin ara o. àfi ká ṣe nítorí pé Jésù fúnra rẹ̀ sọ fún wa wípé ká fi ti Késárì fún Késárì. kọ́lọ́run kó túbọ̀ ràn wá lọ́wọ́. ètò ohun àwọn kérúbù lórí Facebook ló ń lọ lọ́wọ́lọ́wọ́ 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè. ẹ pè wọlé a máa gbé ìpè yín 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè. tẹ́ ẹ bá ti pè wọlé a ó gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ bá Evangelist Prince Babatunde Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Àpàlà Jésù àwọn ni àlejò wa. ẹ káàbọ̀ ẹ kú àtàárọ̀ lórí ètò ohun àwọn kérúbù. ẹ wá wá pé lónìí o abẹ́rẹ́ yìí Ọlọ́run mọ̀ sí o kí ló mọ̀ tún wá ṣe.
ní o. Ọmọ òjò òjòrò tọ́rọ polókè méjì lápátáwó wàràkà fún kúta mẹ́ta nípa èlìkí ọba wa. Ẹ̀wọ̀n bá wà pé lónìí o, afẹ́ yìí. Ọlọ́run Mósè o, tíjọ́ mọ tún wà láṣẹ. Ọlọ́run àkórèdé ìwà lábà bí kújà àlànà ìlú. Ìbàdí ọlọ́kùnrin kan lábẹ́ adájọ́ ní wúmọ́ ìbò gbọ́dọ̀ wúmọ́. Wà lábà bí kújà èyí ìgbéra màjà ẹ̀sẹ̀ ayábájá wà èyí. Ẹ̀wọ̀n máa wọ̀ pé lónìí o, afẹ́ yìí. Ohun bàbá wa nínú Olúwa Evangelist Prince Babatunde Adeleke, àwọn ni ẹ̀ ń gbóhùn wọn yẹn tí wọ́n jẹ́ Àpàlà Jésù tí wọ́n jẹ́ àlejò wa lórí ètò tòní. Bàbá wa ipá tó tó ní àtẹ̀kan. Yes, sir. 081-655-37283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè sí. Tẹ́ ẹ bá ti pè wọlé, a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ ìgbà ìbí ètò yìí ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́. Bí ẹ bá ní ìbéèrè kan tàbí òmíràn láti béèrè wọn lọ́wọ́ wọn. Bàbá wa, ẹ jẹ́ mú ìbéèrè yìí wá. Àwọn olórin ẹ̀mí àkókò yìí, kí ni àwọn nǹkan tí àwọn olórin ẹ̀mí àkókò yìí ṣe tó ń paná orin ẹ̀mí tó ń paná ẹ̀mí tí orin ẹ̀mí kíkọ nínú ayé wọn? Kí ni àwọn nǹkan ìgbésẹ̀ wo ẹ mú wa wọnú ìrìnàjò ẹ lọ? Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ṣé rí ìrìn àjò orin ẹ̀mí? Ó jẹ́ ohun tí èèyàn ò gbọ́dọ̀ mú nǹkan kan nínú ayé mọ́. Ó jẹ́ ohun tí èèyàn ò gbọ́dọ̀ mú nǹkan kan nínú ayé láti mú mọ́. Torí pé Ọlọ́run dá dúró lọ́tọ̀. Gbogbo ohun tó kù ó dá dúró lọ́tọ̀. Bí àwọn olórin ẹ̀mí tí wọ́n bá fẹ́ kọrin ẹ̀mí àbí tí wọ́n ríra wọn gẹ́gẹ́ bí olórin ẹ̀mí, wọn ò gbọ́dọ̀ ní ìdàpọ̀ pẹ̀lú ohun tí ayé kankan. Yálà láti wà nínú ẹgbẹ́ òkùnkùn kan ni o, àbí láti sá síbi agbára òkùnkùn kan. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí ìtàsín, a rí pé bí a ò ṣe bá orin ẹ̀mí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe ń ṣe. Àwọn àṣà tó wà nínú ayé ni wọ́n ń tìbọnú orin ẹ̀mí. Àwọn orin ẹ̀mí kíkọ àṣà tó wà nínú ayé. Àṣà tó wà nínú ayé. Òun ni wọ́n ń tìbọ ohun tó wà nínú orin ẹ̀mí. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ kò papọ̀ mọ́ra wọn. A ò lè fẹ́ pe ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ ká máa dáṣà àbí ká wà nínú ara. Ọkàn wa ó gbọ́dọ̀ wà ní ìbámu pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ Ọlọ́run. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò lè sọ pé òun kọrin ẹ̀mí kó mutí kó lóun fẹ́ kọrin ẹ̀mí kó dẹ̀ gbóhùn Olúwa ń bẹ̀ láyé kò papọ̀ mọ́ra wọn. Èèyàn ò lè sọ pé òun fẹ́ kọrin ẹ̀mí kó mutí kó wá lọ mutí kó wá bọ́ sọ kó dẹ̀ gbóhùn Olúwa ń bẹ̀ láyé kò ṣeé ṣe. Ẹ rí pé Bíbélì sọ fún wa pé ẹ̀mí Ọlọ́run fi Sọ́ọ̀lù sílẹ̀ ó ló di játijàti. Ohun tó ń ṣọ̀pọ̀lọpọ̀ ojú wípé ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí tó wà níta ń sìn àfarawé ni. Ẹlòmíín wà Ọlọ́run ò pé olórin ni, bọ̀ táwọn náà bá ti ń ra késẹ́ẹ̀tì 2 mẹ́ta tí wọ́n ń jókòó tí wọ́n ń gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ gan nísìnyí láyé ìsìn la rí pé ọ̀pọ̀lọpọ̀ kan wọ́n ń kọ́ èdè àwọn àyà tá à ń fa àwọn màdáì àwọn ohun ọ̀run tá à ń sọ yìí. A rí pé ọ̀pọ̀lọpọ̀ ń jókòó tí wọ́n ń kọ́. Tó dẹ̀ jẹ́ wípé kọ́lọ́run ṣàánú wa, àwọn ni wọ́n jẹ́ bí èpò nínú àlìkámà inú orin ẹ̀mí yìí. Téèyàn bá tó bá ń kọrin ẹ̀mí tó bá jó lórin ẹ̀mí, wàá yàgò fún ẹ̀ṣẹ̀, wàá sá fún ọtí mímu, wàá sá fún àgbèrè. Àwọn ohun tí wọn ò gbọdọ̀ rí mọ́ olórin ẹ̀mí bíi ìgbéraga, ìfẹ́ owó, jàgídíjàgan, bíi kéèyàn wà nínú ẹgbẹ́ òkùnkùn. Kò ṣeé ṣe pẹ̀lú ẹ̀mí mímọ́ Ọlọ́run láti bá àwọn nǹkan bẹ́ẹ̀ dàpọ̀. So bí èèyàn bá jó lórin ẹ̀mí, ó gbọ́dọ̀ sá fún gbogbo àwọn nǹkan wọ̀nyí. Tí o bá ti sá fún, ẹ̀mí mímọ́ fúnra rẹ̀ máa tọ̀ ẹ́ wá. Nípa ẹ̀mí mímọ́, a máa ti ọwọ́ ẹ̀ ṣe àgbékalẹ̀ àwọn orin tó wà ní ìbámu, tó lè tú ìdè, tó lè já ìdè. Bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ wo wà nílé adípẹ́ ẹ̀pọ̀ ń bẹ̀ dáadáa, ẹ ní àǹfààní láti pè sórí ètò yìí o. A máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Nọ́mbà tẹ́ ń wò yẹn lẹ máa pè sí 081-655-37283. Ẹ ṣeun púpọ̀, Tèmi Olówu
wọ́n sọ pé this great man is not just a gospel minister, he is a prophet of our generation with deep spiritual insight. God bless you, Evangelist Tunde Adeleke Àpàlà Jésù. Ẹ ṣé púpọ̀, ẹ ṣé púpọ̀. Iṣẹ́ ọ̀nà iṣẹ́ yín gẹ́gẹ́ bí olórin ẹ̀mí àti wòlíì àti evangelist, báwo ló ṣe rọrùn sí, báwo ló ṣe ń dàgbò mọ́ra wọn. Ọlọ́run tóbi púpọ̀, ọba ńlá ni. Ìrìn àjò yẹn nígbà míì tí Ọlọ́run bá lóun dé nínú ìrìn àjò yẹn, ohun tó jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ orin mi kó yàtọ̀ sí tọ̀pọ̀lọpọ̀ àwọn orin tí mo bá nílẹ̀ tàbí tí ó bá mi nínú ìrìn àjò yìí nìyẹn. Torí pé àwọn àsọtẹ́lẹ̀ kan Ọlọ́run máa kọ́kọ́ lò mí láti sọ ṣáájú. Àwọn ọ̀rọ̀ ìfihàn kan Ọlọ́run máa kọ́kọ́ ti ẹnu mi sọ káti ẹ̀ tó wọnú orin lọ rárá. So ó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí bí pé ẹni yìí kì í kàn ṣe olórin ẹ̀mí lásán, bí kò ṣe pé wòlíì Ọlọ́run ọ̀gá ògo ni. Torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó jẹ́ pé wòlíì míì tí wọ́n lérò pé bóyá a ti gbabẹ̀ kọjá nípa láti lè rí solution àbí láti lè sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà ńbẹ̀. Ọlọ́run lè má lo wòlíì yẹn láti gbabẹ̀. Ó lè jákòókò tí àwa fẹ́ kọrin, ta fẹ́ gbé ọwọ́ Ọlọ́run sókè yẹn ni Ọlọ́run á wá kọ sí mi pé ṣe báyìí. Nígbà míì gan mi ní parọ́, mi ò kí ń fẹ́ kọbi ara sí, because onísọlẹ́nu lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹlòmíà ní orin la ní kó wá kọ, ìran dẹ̀ ló tún sọ yìí. èwo ni ìran tó tún sọ yìí? Ṣé kò ṣe pé wọ́n fẹ́ fi kọ́ àwọn ọmọ ìjọ wa lọ? Bẹ́ẹ̀ dẹ̀ rèé, Ọlọ́run kọjá ìmọ̀ ẹnikẹ́ni. Ó kọjá ìmọ̀ ẹnikẹ́ni. Ọlọ́run kọjá ìmọ̀ ẹnikẹ́ni. Ó kọjá ìmọ̀ ẹnikẹ́ni. Torí kò sí gbogbo ìgbà tí n bá máa jáde kúrò nílé pé wọ́n pè mí pé kí n wá kọrin ẹ̀mí níbì kan, tí n bá ti bẹ Ọlọ́run, màá ní kí Ọlọ́run ṣáájú mi débẹ̀. Gbogbo àṣírí ìkọ̀kọ̀ Sátánì ń bẹ lákòókò tí n bá fẹ́ ṣiṣẹ́, Ọlọ́run gbọ́dọ̀ tú kí wọ́n lè rí pé lóòtítọ́ Ọlọ́run ló rán wa. Olúwa ṣeun, Olúwa ṣeun. Ọlọ́run á sì túbọ̀ máa tì yín lẹ́yìn. Àmín lórúkọ Olúwa. Bàbá wa, àwo orin mélòó lẹ ti ṣe jáde? Lọ́nà títí ọwọ́ yín ṣe jáde àwo orin mélòó? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Níbi tí Olúwa ràn wá lọ́wọ́ dé. Àwo orin tí èmi fúnra mi dákọ fúnra mi, ó ti di 4 ọ̀tọ̀ọ̀tọ̀. 4, ẹ dárúkọ wọn. Àkọ́kọ́ a pè ní Àpàlà Jésù. Àpàlà Jésù. Òun ni ó fún wa ní orúkọ tá à ń jẹ́ lẹ́nu. Àwo orin àkọ́kọ́ yẹn ló mú Àpàlà Jésù jáde. Ló mú jáde. Ọdún wo lẹ ṣe? Ó ti ń lọ bí 18 years, 17 years yẹn. Because èmi ò kí ń ka gbogbo ìgbà tá a ṣì ń jálàmbá pé àwa náà ń kọrin, kí ń kà á mọ̀ pé a ti bẹ̀rẹ̀ ṣe orin gbà yẹn. Torí kí làwọn àdójúkọ ta láàrin gbà yẹn. But nígbà tá a ṣàwo jáde tí Ọlọ́run gbé wa kúrò nípele ìsàlẹ̀ táwa, tó tún gbé wa sí àárín àwọn ènìyàn. Because ṣe rí ẹni tó bá pè lólórin ẹ̀mí tó bá ti ṣe rẹ́kọ̀dù tí orin yẹn ti di àgbélégbọ́ tàbí àgbéléwò, ìjọ náà ló ti bẹ̀rẹ̀. Ó gbọ́dọ̀ sán ṣòkòtò ẹ̀ kó súnmọ́ Ọlọ́run dáadáa. Torí pé gbogbo orin tó bá kọ, gbogbo inú ilé tó bá wọ̀, wọ́n gbọ́dọ̀ máa rí àyípadà ńbẹ̀. Gbogbo orin tí rẹ́kọ̀dù, gbogbo bí ilé tí rẹ́kọ̀dù ẹ̀ bá ti wà, wọ́n gbọ́dọ̀ máa rí àyípadà rere kí wọ́n dẹ̀ máa fògo fọ́lọ́run ńbẹ̀. Àpàlà Jésù jẹ́ àkọ́kọ́, ìkejì ńkọ́? Àpàlà Jésù jẹ́ àkọ́kọ́, ìkejì jẹ́ ẹ̀rí ògo. Ẹ̀rí ògo la pè àkọlé orin yẹn. Nígbà tá a máa ṣe orin yẹn náà, Olúwa kọ sí mi ni láti lè jẹ́ kí àwọn ọmọ Séráfù mọ pàtàkì ohun tí wọ́n gbé dání. Torí ọ̀pọ̀lọpọ̀ wa ni májẹ̀mú wà lórí wa, ni Ọlọ́run ní májẹ̀mú fún wa. Ṣùgbọ́n nípa pé ohun tá gbé dání àmọ́ yẹn, a kàn máa fi díẹ̀ wọn ẹni tí ò mọ̀ nípa ìlànà yìí. Òun ni orin ẹ̀rí ògo yẹn ló dálé lórí. Pé ohun tí a gbé dání yìí, ohun tí Ọlọ́run dídì ní májẹ̀mú fún wa ni. Àwa tí Ọlọ́run fẹ́ ká wà nínú ìpè yẹn, lọ́lọ́run ní májẹ̀mú fún. Ẹni tó bá tí Ọlọ́run ní májẹ̀mú fún tó bá wọbẹ̀, ó máa dára ẹ̀ lẹ́bi. 08165537283 nọ́mbà tẹ́ ń wò yẹn lẹ ní àǹfààní láti pè sí. Adúpẹ́lọ́ bàbá tí wọ́n ti pè láti Èjìgbò, adẹ̀rípẹ̀yìn èèyàn wà ń bẹ̀. Ẹ ní àǹfààní láti pè sí nọ́mbà yẹn, a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Tẹ́ bá fi bá àwọn bàbá sọ̀rọ̀, ẹ ṣáà pè sí nọ́mbà yẹn, a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ṣe púpọ̀ wà lórí ètò pẹ̀lú wa.
ẹ̀rí ògo ìkejì. Bẹ́ẹ̀, òun lè kejì. Ìkẹta ńkọ́? Ìkẹta a pè ní ó já sọpẹ́. A pè ní ó já sọpẹ́. Ohun tó mú ìrìn àjò orin yẹn wá ni pé nínú ìrìn àjò orin yẹn Ọlọ́run ṣe àwọn nǹkan kan tí ó ya èmi fúnra mi lẹ́nu. Tẹ̀wádìí pé ó já sọpẹ́. Bẹ́ẹ̀ni. Torí pé nígbà kan mi ò ní parọ́ tí àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wa nínú olórin tí wọ́n bá ń give àwọn testimony kan bóyá wọ́n pè wá sí ibì kan pé ká wá kọrin táwọn èèyàn bá jáde tí wọ́n bá ń give testimony nígbà míì àwọn testimony míì àwa fúnra wa máa ń yín mú nígbà tí ó possible kọ́ Ọlọ́run ṣe nǹkan báyìí ṣá nítorí pé kò tí ì ṣẹlẹ̀ sí wa kò jẹ́ ká gbàgbọ́ pé Ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìgbà tọ́lọ́run wá bẹ̀rẹ̀ ara yẹn nínú ayé tiwa náà wọ́n sọ pé mọ́tò àkọ́kọ́ tí ma kọ́kọ́ lò. A ní ìpè kan. Hello. Ẹ kúrò lẹ́sà. Yes sir, kí lórúkọ láti bọ̀lẹ̀ tí ń pè wá sá orí ètò ohun àwọn kérúbù lẹ́wà? Orí ètò ohun àwọn kérúbù lẹ́wà, kí lórúkọ yín? Orúkọ mi ni Prophet Alayaki Raphael. Prophet Alayaki Raphael. Bẹ́ẹ̀ni. Láti bọ̀lẹ̀ tí ń pè wá sá? Láti ìlú Ayọ̀bọ̀. Láti ìlú Ayọ̀bọ̀, ẹ káàbọ̀ sórí ètò sá. Bàbá wa Àpàlà Jésù ni àlejò wa lórí ètò. À ń gbọ́ yín sà. Àwọn orílẹ̀ ìdúpọ́lọ́ náà fún ìránṣẹ́ náà fún sọ̀rọ̀ rẹ̀. Yes sir. Níbi bàbá wa tó dá Àpàlà. Yes sir. Àwọn olùmọ̀ máa mọ ẹni tó ń sọ̀rọ̀ láti iye ìdìbò. Èmi ti tẹ̀lé sí ìlú Ayọ̀bọ̀. Ìgbà tí wọn náà láyé pé kí wọ́n gbọ́ ètò yìí. Inú mi rí bí ìgbà tí wọ́n gbọ́ pọ́n gbé àgbélé kú. Kò sí gbogbo ẹni tí a dá tí kò ní ipa nǹkan tó wá ṣe ń láyé. Ṣùgbọ́n Ọlọ́run máa mọ̀ pẹ́jọ́ àwọn àyànfẹ́ rẹ̀ títí kan. Nítorí àkókò ayé má bàa kọ́ ni àtọ́kọ́ má bàa dáhùn ìṣòro. Ayé àgbo ọ̀pamọ́ bá ṣe tó dé tẹ̀sí pamọ́ náà. So mo rí ìdúpẹ́rẹ́ Ọlọ́run tó dá Àpàlà kó ṣe ẹgbẹ́ náà ń pè mí. Tí ó sì máa gbogbo ara ṣiṣẹ́. Ó máa fi gbogbo ara ṣiṣẹ́ tí wọn kò fi gbogbo ẹ̀kọ́ owó. Mo rí ìrántí ọdún tí ìlú náà fún ọtí fúgàmù mi kan àwọn 2009 ṣá. Wọ́n bẹ̀rẹ̀ wọ́n fabajá wọ́n ṣiṣẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀. Nígbà tó máa lọ 300 naira ló kó fún wọn lọ́dún yìí. 300 naira. 300 naira. Lẹ́kọ́ fún wọn lọ́dún náà. Ó lè fìfẹ́ gbà á. Ìjọba ìgbà tó máa ń ní ìwọ̀n ní máa ń dùn lórí àti ìwọ̀n tó náà ṣe pé Ọlọ́run wà pẹ̀lú wọn. Mo tún gbàdá fún wọn pé ẹ̀mí ìgbéraga ìjọba lójú kò ní báyìí wọn. Àmín. Ẹ̀sìn tó dẹ̀ dáwọn ní pàdánù ẹ̀. Àmín. Ẹ ṣé púpọ̀. Àmín. Ẹ ṣé púpọ̀ àbáwá. Ẹ ṣé púpọ̀. Fún ètò bá ti fẹ́ pè wọlé 08165537283 ní nọ́mbà tí ẹ lè pè sí. Tẹ́ bá ti pè wọlé báyìí, a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ti sọ ìkẹta ìkẹrin lánà báyìí. Ohun tó mú táìtù ìkẹta yẹn wá tí à ń sọ lọ́wọ́ ni pé mo sọ mo ní nígbà táwọn kan bá ń fẹ̀mí ìmoore hàn tí wọ́n ń dúpẹ́ tí wọ́n give testimony mo máa ń yín mú torí pé tẹ́lómi bá sọ débì kan máa wò gbà ṣọ́lọ́run lè ṣe ìkọ́tẹ́ni sọ ṣá àbókàn mú wa ṣe àbókàn mú nǹkan kan mọ kí gbogbo ẹ̀ lè dùn ṣùgbọ́n gbà tí Ọlọ́run wá bẹ̀rẹ̀ nínú ayé tiwa náà tó bẹ̀rẹ̀ nínú ayé mi ó jẹ́ kí n wò pé Ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ. lẹ́bà sọ pé ó já sọpẹ́. bẹ́ẹ̀ ni mọ́tò àkọ́kọ́ tí màá kọ́kọ́ lo èèyàn ló gbé fún pé nínú iṣẹ́ ìrànṣẹ́ pé lo kọrin lórí mi wú báyìí tó bá ti jọba ìwà gbé mọ́tò tí ò dẹ̀ tà sí so mo fògo fún Ọlọ́run. Olúwa ṣeun. Gẹ́gẹ́ bí ìrìn àjò yẹn ẹnìyàn Ọlọ́run tún lò síwájú pé ilé kíkọ́sẹ̀ Ọlọ́run tún lò bẹ́ẹ̀ kó wá jẹ́ kí n rí pé ohun tí Ọlọ́run ò lè ṣe kò sí òun ló wá mú àkọlé yẹn jáde pé ó já sọpẹ́. Adẹ̀mọ̀ tó mọ̀ máa já sọpẹ́ ní ayé yìí. Àmì ló ká lọ sí kẹrin ńkọ́. Ìkẹrin à ń pè ní orí ọ̀fẹ́ ńlá. Orí ọ̀fẹ́ ńlá ìyẹn wà níta lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó wà níta lọ́wọ́lọ́wọ́ báyìí. Ibo la ti lè ríra? Kò síbi tá a ti lè rí. Ó kàn jẹ́ pé lásìkò yìí
ọ̀rọ̀ rẹ́kọ̀d ó gẹ́ta sí bí báyìí. Àwọn ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé ìsìn ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn promoter wa máa wo àkókò bóyá ọdún kan ń bọ̀ ní o, bóyá ayẹyẹ kan ń bọ̀ ní o fún Kristẹni àbí nǹkan kan, òun ni wọ́n máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn rẹ́kọ̀dù bẹ́ẹ̀ kó jáde. So ìdí nìyẹn tí irú ìrìn àjò orí òkè àgélú wa tó ń bọ̀ lọ́nà ìsìn, rẹ́kọ̀dù wa tí à ń sọ pé orí ọ̀fẹ́ ńlá yìí ó máa jáde kí ọjọ́ yẹn tó súnmọ́, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n á rí rẹ́kọ̀dù wọ́n yẹn ní rà àǹfààní láti lè rà ọlọ́run ẹ̀mí ní ṣókí. olórin ẹ̀mí tó fẹ́ rí iṣẹ́ tọ́lọ́run rán sáyé láti jẹ́, kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ máa fi sójú ìṣe, kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ máa tẹra mọ́? olórin ẹ̀mí tó fẹ́ ríṣẹ́ jẹ́ nínú ayé búburú yìí, kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ máa tẹra mọ́? Ògo ni fọ́lọ́run lókè. Hallelujah. Àmọ̀ràn mi fún olórin ẹ̀mí tó fẹ́ rí iṣẹ́ jẹ́, tó dẹ̀ fẹ́ kí Ọlọ́run dá òun mọ̀, kí ayé dẹ̀ kan sára sí òun pẹ̀lú ògo àti ẹ̀bùn tọ́lọ́run gbélé lọ́wọ́, ó gbọ́dọ̀ sá fún ẹ̀ṣẹ̀. Lóòótọ́ kò sẹ́ni tí ò kì í ṣẹ̀, ṣùgbọ́n gbogbo ohun tí a bá ti rí pé ẹ̀mí wa tàbí ọkàn wa sọ fún wa pé ẹ̀ṣẹ̀ ni, ó gbọ́dọ̀ sún sẹ́yìn, nítorí pé ẹ̀mí Ọlọ́run ò ní báyàn débi ẹ̀ṣẹ̀. Ẹ̀kejì ni wípé ó gbọ́dọ̀ máa wà ní ìbámu pọ̀ pẹ̀lú Ọlọ́run láti máa ṣí ìwé mímọ́. Kíka ọ̀rọ̀ Ọlọ́run déédéé. Kíka ọ̀rọ̀ Ọlọ́run déédéé. Gbígbé ọ̀rọ̀ Ọlọ́run mi ní gbogbo ìgbà. Kó sọ di kó kà á kún ju ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lò lọ. Ìyẹn nípa máa ń ka ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún. Tó bá bẹ̀rẹ̀ sí ní yẹ ìwé mímọ́ Ọlọ́run wò ní àkókò sí àkókò, Ọlọ́run fúnra rẹ̀ máa kọ sí, á jẹ́ kó lè rí iṣẹ́ jẹ́. Ọlọ́run á sọ ohun tóun fẹ́, ìrìn tó gbọ́dọ̀ rìn, ìwà tó gbọ́dọ̀ wù, orin tó gbọ́dọ̀ kọ jáde. So nípa bẹ́ẹ̀ Ọlọ́run á lè jẹ́ kó tẹ̀síwájú dáadáa, kó dẹ̀ má wo ohun ti ayé yìí. Àgó má wo ohun ti ayé. Báwo la ṣe jẹ́yàn, ibo la gbà, kí la fẹ́ ṣe, kí la fẹ́ mọ̀? Nígbà míì olórin ẹ̀mí bá lóun dìde nítòótọ́ olórin ẹ̀mí, kò sí olórin ẹ̀mí tó máa dìde tí ò ní kọ́kọ́ jìyà. Èmi ò ní parọ́ fún yín, kò sówó ń bẹ̀, kò sówó ń bẹ̀. Èrè tó wà ń bẹ̀ ni ọ̀dọ̀ Ọlọ́run ló wà. Ọlọ́run nìkan ló máa ń fúnyàn ní èrè nínú ẹ̀. Bí èèyàn bá ń kọrin ẹ̀mí, Ọlọ́run nìkan ló ń fúnyàn ní èrè. Ọlọ́run nìkan ni. Bí ó bá wu Ọlọ́run fúnra ẹ̀ pé mo fẹ́ rán lágbájá sí lágbájá, ó lè jẹ́ nǹkan kékeré lèèyàn kan máa ṣe. Orin kékeré lèèyàn kan máa kọ pé ó yá báyìí lolúwa wí, báyìí lolúwa tí èèyàn máa kọ, tọ́lọ́run á dẹ̀ gbé èèyàn kan dìde. Ṣùgbọ́n àwọn bòmíì wà tó jẹ́ pé olórin ẹ̀mí á fọkàn sí pé à ń bí ìbéèrè òṣèpọ̀ yìí, mo gbọ́dọ̀ rí iye báyìí. Owó gbọ́dọ̀ jáde pẹ̀lú ìbéèrè òṣèpọ̀ bí tí mo tẹ̀ tó ní bọ̀dá ránkẹ́ lórí ìjókòó 2 million gbọ́dọ̀ jáde ní báyìí. Ọlọ́run lè má wá gbàbẹ̀. Ẹ lè sọ fún pé òun kàn fẹ́ kó jíṣẹ́ fóun ni, kò ṣeré ẹ̀ láàrin àwọn tó ń wò yìí. Nígbà mi ó máa dùn wá, àwọn àdójú àwọn ọkọ̀ tó dẹ̀ máa ń fa ni pé nígbà bá délé, àwọn tàbí sílé wọ́n á sọ oríṣiríṣi, wọ́n á ṣe gbogbo èmi àti ẹ̀tún sùn báyìí, ẹ̀tún sùn ni. Ó dún lókù ikú, gbogbo kan tó wà lé ẹ́dìdé jáde. Ṣùgbọ́n tọ́lọ́run bá lóhun dé, tó bá lóhun dé, òun ni gbogbo ẹ ti dìtọ̀ fáwa náà. Olúwa ṣeun, Olúwa ṣeun, Olúwa ṣeun. Ìṣípayá ẹ̀bùn tí Ọlọ́run gbélé bàbá wa nínú Olúwa, Evangelist Prince Babatunde Adeleke Àpàlà Jésù, òun ni à ń ṣípayá lórí ètò tòní. Ẹ̀bùn tó wúlò fún iṣẹ́ ìrànṣẹ́ tó sì ń gbé dìde nínú ẹ̀mí. Bàbá wa, a rí Prince nínú orúkọ yín. Bẹ́ẹ̀ni sà. Báwo ni Prince ṣe débẹ̀? Ṣé ó yé ìjọ tí ni Prince yẹn ni? Báwo ni Prince ṣe débẹ̀? Ó yá. Tọ́, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Ohun tó mú Prince jáde nínú orúkọ wa ni pé a jáde láti ìdílé ọba. A jáde láti ìdílé ọba. Ibẹ̀ ni Adeleke yẹn ti jáde. Bọ̀ gẹ́gẹ́ bí ohun tá a gbé dání àbí ohun táwọn bàbá wa gbé dání kò fi àyè gba àwọn bàbá tí àwa ti ara wọn jáde láti lè lọ sórí ipò yẹn. Kò fi àyè gba àwọn bàbá tẹ̀yìn ti ara wọn jáde láti lè lọ nítorí àwọn nǹkan tẹ̀yìn gbé dání. Bẹ́ẹ̀ ni. Kí ni nǹkan tẹ̀yìn gbé dání yẹn? Gẹ́gẹ́ orin ẹ̀mí tá gbé dání kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe, a lè kó méjèèjì papọ̀ mọ́ra. Kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe. Kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe. Ó dàbí ìgbà kan àti dàgbà àti gbọ́njú nígbà náà pé àwọn bàbá wa náà pé
àyè tó sílẹ̀ yìí o ẹ máa bọ̀ ẹ máa bọ̀ lórí ipò yìí o bọ̀ wọ́n rí gẹ́gẹ́ bíi pé iṣẹ́ tọ́lọ́run gbélé àwọn lọ́wọ́ gẹ́gẹ́ bíi wòlíì kò sí báwọn ṣe fẹ́ ṣe é àwọn máa dá tayé pọ̀ mọ́ tọ́lọ́run ni kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe so ìdí àti túmọ̀ nìyẹn wá gbọ́dọ̀ torí ohun tá a gbé dání yẹn náà kí a tún ṣe àwọn tatara wọn jáde ìdí ẹ̀ nìyẹn tí prince yẹn fi wà nínú orúkọ wa inú wọn dẹ̀ ń dùn sí torí pé wọn ò rí pé aṣọ lẹ́nu pátápátá. Olúwa ṣeun bàbá wa yàtọ̀ sí pé ẹ̀ ń kọrin àwọn ẹ̀bùn wo lẹ́tún ní sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ mọ́ yín. Àkọ́kọ́ mo ní ẹ̀bùn yìí ó dà páwọn èèyàn ò fi tara nǹkan mo ní ẹ̀bùn ìbọ̀ orin àwọn ẹ̀bùn wo lẹ́tún ní tí ẹ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àkọ́kọ́ pé nígbà kan ẹ̀bùn lù lọ́lọ́run fi kọ́kọ́ bẹ̀rẹ̀ fún wa kò sí gbogbo olù tí wọ́n lè tó lẹ̀ àwọn àgbámọ́lẹ̀ sẹ́ráfù yẹn nígbà kan tí mo tún ní àwọn tó jẹ́ pé bóyá èmi fúnra mi tún train tí mo kọ́ wọn nílùú tó jẹ́ pé nígbà máa rán wọn pé lọ play bí báyìí lọ play bí báyìí àbí ibi tí ń bá wà àwọn náà máa kọ́kọ́ ṣeré kémi tó wá gbà gbẹ̀yìn. Egun la ní kẹ́yìn gbà ní. Gẹ́gẹ́ báwọn àgbà ṣe sọ tó lẹ́yìn ẹ̀ àwọn ẹ̀bùn tí mo tún ní tọ́lọ́run fún mi ó pọ̀ ṣùgbọ́n kò sí bá ṣe lè ní àwọn ẹ̀bùn yẹn tó mi kì í jẹ́ kí àwọn ènìyàn kan fi ọlá fún mi ju Ọlọ́run lọ. Ọ̀wá Bíbélì sọ fún wa pé àwọn ènìyàn tí wọ́n ń gbé wa gẹ̀gẹ̀ yìí àwọn ni wọ́n ń ka ẹ̀ṣẹ̀ sí wa lẹ́sẹ̀. Ẹlòmíà gbé ènìyàn ga ju Ọlọ́run lọ látàrí pé wọ́n ti gbàgbé pé Ọlọ́run ló lòyàn láti mọ ohun tó ń ṣe èèyàn àbí láti rí solution sí ogun tó ń jà èèyàn wọ́n ti gbàgbé. Wọ́n wá rí ẹni yẹn pé Túndé Àpàlà gbóná gan o pé sọ fún mi pé kí n fò sókè lẹ́ẹ̀mẹ́ta báyìí kí n forí balẹ̀ inú yẹn ò dẹ̀rùn mímọ́ wọ́n ti gbàgbé pé Olúwa ló ní kí n sọ fún pé kó fò sókè. So kò ohun tí mo fẹ́ fà jáde níbẹ̀ ni pé mo ní ẹ̀bùn ìran. Olúwa fún yín ní ẹ̀bùn ìran. Ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la Olúwa máa ń dìídì sọ. Ṣùgbọ́n bí mi ò bá dé ìpele tí mo ti fẹ́ kọrin mi ò tólú ò bá sọ pé kí n sọ báyìí mi ò ní sọ. Kì í ṣe pé ẹkọ̀ dídé sọ. Rárá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n á lérò pé ohun tó ń fa ọ̀pọ̀lọpọ̀ ogun àti lára nínú ìrìn àjò ẹgbẹ́ mímọ́ nìyẹn. Ẹ rí ẹlòmíì wà olórin míì wà tí Ọlọ́run tó fi ara ẹ̀ lẹ̀ fún Ọlọ́run ju wòlíì míì lọ. Olórin míì wà tó yọ̀ǹda ara ẹ̀ lẹ̀ fún Ọlọ́run ju wòlíì míì lọ. Ìdí àti túmọ̀ ni wípé Ọlọ́run máa ń ṣe nǹkan ẹ̀ lọ́nà tó kọjá ọgbọ́n orí ènìyàn. Wòlíì lè wà ní àpéjọpọ̀ kó lórin wà bẹ́ẹ̀ kọ́lọ́run máa ń ran wòlíì ní iṣẹ́ tó fẹ́ tí Ọlọ́run fẹ́ jẹ́ níbẹ̀ kó wá ti ẹnu olórin kó ràn sáwọn èèyàn kó dẹ̀ rí bẹ́ẹ̀. So àwọn ẹ̀bùn yìí wọ́n pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n nínú ìlànà tá a wà yìí a jẹ́ ẹgbẹ́ mímọ́ yìí jẹ́ ẹgbẹ́ tó ní ètò. A ní rábì wọ́n ní iṣẹ́ tiwọn a ní àwọn evangelist wọ́n ní iṣẹ́ tiwọn a ní wòlíì wọ́n ní iṣẹ́ tiwọn. Gbogbo ìgbà tí n bá fẹ́ jẹ́ iṣẹ́ tó Olúwa bá rán mi nípele tí n bá fẹ́ kọrin máa tọrọ àforíjì lọ́wọ́ àwọn wòlíì tí wọ́n wà ńbẹ̀. Even gbà míì àwọn tó bá fọkàn bá mi lọ lórí ètò yìí gan máa ń sọ tí n bá wà lórí ìpele tí n bá ń kọrin pé mo fẹ́ kí àwọn wòlíì àti àwọn alóore kí wọ́n wọnú ẹ̀mí ti ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kó má bàa dàbí pé àròsọ. Ọlọ́run á túbọ̀ ràn wá lọ́wọ́. Àmín lórúkọ. 08165537283 08165537283 nọ́mbà tẹ̀ ń wí yẹn lè máa pè sí a ó gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá ní ìbéèrè kan tàbí omi kọ́ lọ́wọ́ má lọ di kò dìgbà tá a bá ń lọ tán kò wá darí yanjiyàn torí pé a ò rọjọ́ musolókun ọ̀nà sì pọ̀ fáwọn bàbá wa so a gbọ́dọ̀ tètè yọ̀ǹda wọn kí wọ́n máa lọ sí àwọn ibi tó ń bá fẹ́ lọ. 08165537283 a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ bá ti pè wọlé ẹ ṣeun púpọ̀ pé wà pẹ̀lú wa lórí ètò. Ẹni tá fi jẹ́ tẹ́lẹ̀ lọ, kakúrú ìjà lẹ́ka sábà nínú èyí ní ìwọ̀n.
pé lónìí o a fẹ́ rí yín ọlọ́run Mósè o tí jọmọ tún wá ṣe. Ọlọ́run àti tóbi, ìwọ mo wá wá, fàánú ẹgbà mi ó máa jẹ̀dọ̀ lásán. ọlọ́run àti tóbi ìwọ mo wá wá fàánú ẹgbà mi ó máa jẹ̀dọ̀ lásán. Ọlọ́run àti tóbi yóò dàbí kúrú mi tí àtàṣà ìlera. Òbí tí olú lórúkọ rẹ̀ bá mi ọ̀rọ̀. Àgùnbánì lórúkọ rẹ̀ bá pàtòkì ọba lálá. Àjẹsí bẹ nínú àjẹlúgbò bẹ́ẹ̀ o. Tẹ̀rí ìdáná tẹ̀rí ìkàlẹ̀ wàrà bíbu níbi ìjà àlàyé sí. Ọlọ́run àti tóbi, ìwọ mo wá wá, fàánú ẹgbà mi ó máa jẹ̀ lọ́lọ́sọ̀ọ́. ọlọ́run àti tóbi Ìwọ mo wá wá, fàánú ẹgbà mi ó máa jẹ̀ lọ́lọ́sọ̀ọ́. ètò ohun àwọn kérúbù ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí Facebook. Evangelist Prince Babatunde Adeleke Àpàlà Jésù àwọn ni àlejò wa lórí ètò tòní. Nọ́mbà tẹ́ ń wò yẹn lẹ ní àǹfààní láti pè sí. Tẹ́ ẹ bá ti pè wọlé bí ẹ fẹ́ béèrè ìbéèrè kan a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá wa ipá tó tó ní àtẹ̀kọ́. A rí pé nínú orin yẹn ṣe lẹ́ ń pe Ọlọ́run Akíntóbi Ọlọ́run Akíntóbi Ọlọ́run Akíntóbi. Bàbá wa àjọṣepọ̀ wọ́n ló wà ní iṣẹ́ ìránṣẹ́ yín pẹ̀lú ìjọ Agbójésù. Àjọṣepọ̀ tó pọ̀ nítorí pé ọmọ tó bá gbàgbé ìpìlẹ̀ Yorùbá ní ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpòyàkọ́. Gẹ́gẹ́ bí ìrìn àjò yẹn ó jẹ́bi tí àwọn bàbá wa tí wọ́n ti dìde ó jẹ́bi tí àwọn bàbá wa ti dìde kódà nínú ìtàn tí àwa gbọ́ tí àwa gbọ́njú bá àwọn bàbá wa wọ́n wà lára àwọn tí wọ́n jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ ní ìlú Àgélú nígbà táwọn náà wà ní ọ̀dọ́. Nígbà tí ẹ̀rí bá fẹ́ jáde ní Àgélú àwọn bàbá wa wà lára àwọn ọmọ Léfì tí wọ́n máa ń ṣiṣẹ́ pẹ̀lú ọba ẹ̀rí láti gbé ọ̀pá baba ńlá méjìlá nígbà yẹn. Ṣùgbọ́n a dúpẹ́ lónìí ìdí nìyẹn tí àwa náà fi rí pé ìpìlẹ̀ tí àwọn bàbá wa fi lélẹ̀ fún wa ni a sì gbọ́dọ̀ máa tẹ̀lé. So ìdí nìyẹn tí ó fi jẹ́ pé Agbọ́jésù. àwọn olórin ìjọ Kérúbù àti Séráfù tí ẹ mọ̀ dáadáa ẹ̀yin pẹ̀lú àjọṣepọ̀ wọn kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín gbogbo ìjọ olórin gbogbo olórin ẹ̀mí tó wà ní ìjọ Kérúbù àti Séráfù kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín bí ìjọ Kérúbù àti Séráfù ṣe lónìí pẹ̀lú àjọṣepọ̀ yín pẹ̀lú wọn àtàwọn ìrírí tí ẹ ti ní kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín. A gbé Ọlọ́run ga Olúwa ṣe níbi tí Ọlọ́run bá wa dé. Ṣe rí níbi tí ìjọ Kérúbù àti Séráfù délé nù wọ́n fẹ́ lè sọ wípé àwa olórin èyí tí a dálẹ̀ nú ẹ̀ ló pọ̀. Èyí tí a dálẹ̀ ni òun ló pọ̀. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tá bá gbé ìjọ lọ òun nìjọ ń lọ. Nígbà ayé àwọn bàbá wa tá a dẹ̀ ń sọ yìí àwọn ò gba nonsense. Olórin tí wọ́n lè gbà yín láyè láti kọ́ nú ìjọ fúnra ara ìjọ ń gbà míì wọ́n máa fi owó pe olórin tó máa wá kọ orin tí ò ní fún wọn ní ìsọ̀kalẹ̀ ẹ̀mí mímọ́ Ọlọ́run. Ó lè jẹ́ ẹlòmí lè sọ pé bó ṣe dáṣà nínú orin ẹni mo láìkì ládẹ̀kó àwọn la máa pe ó. Lóòótọ́ àánú Ọlọ́run ló ń rìn nínú ayé olórin bẹ́ẹ̀ nítorí pé tí ò bá ṣàánú Ọlọ́run irú olórin bẹ́ẹ̀ ó yẹ kó ti ṣubú. Gbogbo ó ń da àṣà pọ̀ mọ́ orin ẹ̀mí ó ń da orin ẹ̀mí pọ̀ mọ́ àṣà. So àmọ̀ràn mi fún ọ̀pọ̀lọpọ̀ ìjọ Ọlọ́run àti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ni wípé ẹ jẹ́ kí wọ́n rí wa gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run wà nínú ayé ẹ̀. Ẹ jẹ́ kí wọ́n rí nínú orin tá a bá máa kọ nínú ìṣe wa nínú ìwà wa ẹ jẹ́ kí wọ́n rí wa bí ẹni tẹ́mi Ọlọ́run tó wà nínú ayé ẹ̀. Ọlọ́run alààyè yóò túbọ̀ ràn wá lọ́wọ́. Àmín. Ètò ohun àwọn Kérúbù lórí Facebook ló ń lọ lọ́wọ́lọ́wọ́
níbi tí Ọlọ́run ti fún wa ní oore ọ̀fẹ́ lónìí láti ní bàbá wa nínú Olúwa Evangelist Prince Babatunde Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Àpàlà Jésù. A gbé iṣẹ́ ìránṣẹ́ wọn wò, a wo ibi tí wọ́n ti bẹ̀rẹ̀, a wo ibi tí wọ́n bá dé, ṣùgbọ́n a ní ìgbàgbọ́ púpọ̀ nínú ibi tí Ọlọ́run alààyè nínú àánú ẹ̀ ńlá àti nínú ojú rere rẹ̀ tí ó máa mú wọn dé. Inú wa dùn púpọ̀ pé a ní lórí ètò gẹ́gẹ́ bí àlejò pàtàkì bàbá wa. Lórúkọ Jésù Olúwa yóò pa iṣẹ́ ìránṣẹ́ yín mọ́, ìjọ Ọlọ́run alààyè yóò máa tẹ̀síwájú. Bàbá wa táwọn bá fẹ́ pè nọ́mbà wo ni wọ́n lè pè ń sí? Tí àwọn èèyàn bá fẹ́ pè wá, nọ́mbà tí wọ́n lè pè wá sí 080 86 82 68 78. Ẹ tún pè lẹ́ẹ̀kan sí. 080 86 82 68 78. Ẹ tún bá mi pè lẹ́ẹ̀kan sí o. Àti mọ́lọ́run bàbá àti mọ́lọ́run ẹ jẹ́ ká mọ́lọ́run ẹ̀mí mọ́. Bẹ́ẹ̀ni sà. 080 86 82 68 78. Nọ́mbà tí ẹ ní àǹfààní láti pe bàbá wa Evangelist Prince Babatunde Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Àpàlà Jésù sí nìyẹn nígbàkigbà tí ẹ bá fẹ́ pè wọ́n. Nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè wọ́n sí nìyẹn nígbàkigbà tí ẹ bá fẹ́ pè. Ẹ lè pè wọ́n fún iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìjọ yín, ẹ pè wọ́n fún iṣẹ́ ìránṣẹ́ orin ẹ̀mí. Bàbá wa ẹ jẹ́ mú ìbéèrè àkẹ́ tó máa lọ, ẹ jẹ́ mú yẹn lọ wá. Ibo ni ti máa ń dùn jù láti kọrin? Ìpéjọpọ̀ yìí ò ní gbogbo àwọn ìpéjọpọ̀ ṣọ̀pọ̀ irú ẹ̀rọ ń wà fáwọn olórin. Ibo ni ti máa ń dùn, ìpéjọpọ̀ wo ni ti máa ń dùn jù láti kọrin? Ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run níbi tí wọ́n bá ti ń ṣe àwọn ìsọjí. Ìpéjọpọ̀ ìsọjí àgbàyanu. Inú yín máa ń dùn gan láti kọrin níbẹ̀. Torí pé mo gbà pé Ọlọ́run máa tú ìdè ó dẹ̀ máa já ìdè látara orin ẹ̀mí tí ó bá tẹnu wa jáde. Inú mi máa ń dùn gan, kò ń jẹ́ kí n rí bíi pé bóyá èèyàn kan wà ń bẹ̀ tí mo lè bẹ̀rù àbí láti lè má jẹ́ kí n rìn kọjá bí Ọlọ́run ṣe fẹ́ kí n rìn nínú ìrìn àjò orin yẹn. Torí pé mo mọ̀ wípé Ọlọ́run fẹ́ ṣe nǹkan ìyanu láàrin yẹn, nǹkan àbàmì ìyanu ńlá. Mo dẹ̀ jẹ́ dákan tó jẹ́ pé mo máa fẹ́ kí n ṣe nǹkan láàrin ìṣẹ́jú péréte kọ́lọ́run dẹ̀ rìn kọjá bẹ̀. Kì í ṣe pé kí nǹkan gbogbo kí ẹ̀fí gbogbo ọjọ́ ṣòfin kankan tó máa lágún mọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè níbi tó ràn wá dé lórí tòní ètò àwọn kérúbù. Ọjọ́ ń bọ̀ táyé yóò mì, ẹ ṣọ́ra ẹ̀yin mímọ́, kẹ́ni wájú tẹ̀síwájú, kẹ́ni ẹ̀yìn má jáfara. Ẹni ẹ̀yìn tó wà ń bẹ̀ gan kí ló ń dúró mú bẹ̀? Ó ń ṣàbòsí ni, ó ń ṣọ̀tẹ̀ ni, ó fẹ́ bà nǹkan jẹ́ ni, kó má dúró lẹ́yìn kó má bọ̀ wájú. A dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi lọ Evangelist Prince Babatunde Adeleke Àpàlà Jésù wípé àti ẹ̀pẹ̀ wá sórí ètò yẹn jẹ́ wa. A nígbàgbọ́ pé tá a bá tún pè nígbà míì ẹ ó tún ní àǹfààní láti jẹ́ wa lórí ètò àwọn kérúbù. Lórúkọ Jésù Olúwa yóò pa iṣẹ́ ìránṣẹ́ yín mọ́, àlàáfíà Ọlọ́run alààyè yóò sì wà pẹ̀lú yín. Bàbá wa nínú Olúwa Evangelist Prince Babatunde Adeleke Àpàlà Jésù àwọn ni àlejò wa lónìí. Ẹ wò ẹ jẹ́ ká máa kẹ́kọ̀ọ́, àwọ̀ ọ̀dọ́ ìjẹ́ kérúbù àsíráfù, ẹ jẹ́ ká máa kẹ́kọ̀ọ́. àìtúnò ti fẹ́ bà gbogbo nǹkan jẹ́. Ṣẹ̀rí ara àwọn àlàyé tí wọ́n ṣe fún wa ń sìn ní wípé wọ́n bẹ̀rẹ̀ láti ibì kan, wọ́n dé ìpele kan, Ọlọ́run sì tún mú wọn tẹ̀síwájú sí ìpele tí Ọlọ́run fẹ́ kí wọ́n dé. Bẹ́ẹ̀ gan ló ṣe yẹ kó rí. Gbogbo àbẹ̀ ti fẹ́ dé àmì I'm now a primate prophet doctor evangelist professor oyè wa lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́. Àti wọ́n fẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa tí wọ́n fi máa fi àwọn àléébù ìjọ wa àti fi máa fi kó ọmọ ẹ̀yìn jọ fún ara wa. Ká má ṣe bẹ́ẹ̀, ká tẹ̀lé ìfẹ́ Ọlọ́run, ká sì tẹríba fún àwọn àgbà. Torí ó hàn ní ọ̀rọ̀ wọn pé títẹríba fún àwọn àgbà ó ran èèyàn lọ́wọ́ púpọ̀. Àwọn ènìyàn níbi tí wọ́n ti pé tó mọ àwọn kébù tí wọ́n ṣe lórí Facebook yẹn kí náà ń ṣe ń bẹ̀ gan. À ń gbé iṣẹ́ ìránṣẹ́ àwọn tí Ọlọ́run ń lò, à ń gbé yẹ̀wò láti mọ ibi tí bọ́lọ́run ṣe gbé wọn dé, ìpele tó gbé wọn dé, àwọn nǹkan tí wọ́n là kọjá. Káwa náà lè kẹ́kọ̀ọ́ níbẹ̀ torí èèyàn kan ò lè mọ̀ tán. Mo mọ̀ pé nígbà mo máa lọ sí school èèyàn kan ló sọ fún mi pé èèyàn kan ló sọ níbi lecture kan pé ó ṣe exam kó o pass, ó sọ pé dáàdi ẹ̀ ọ̀run ẹ lọ sí school. Ọ̀rọ̀ yẹn ló jẹ́ kí n délé kí n ronú. Gbólóhùn kan tí ẹni ẹ pé gbólóhùn kan tá à ń pè níbi àwọn òbí iṣẹ́ ìránṣẹ́ tá à ń lọ àmọ́ bó ṣe lágbára sí pẹ̀lú àwọn òtítọ́ tá a kọ̀ tá a sọ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ ṣubú. Gbólóhùn kan ó lè mú ayé èèyàn padà. Ìgbà yẹn bá mo parí secondary school ni mo wá lọ síbi lecture kan lọ́ọ̀yà lẹ́yìn tó ṣe lecture yẹn ló bá ní ọmọ ẹlòmíì wà níbà yìí o
ó lóun ò lọ sí school dádì òun ò rọ́hùn school dádì òun ò rọ́hùn school ṣé wọ́n ti ṣe exam o ti pass o ti make gbọ́n papers tó yẹ kó o ní wọn ọ̀nà ẹni school ọ̀rọ̀ yẹn mo jẹun tì ọ̀rọ̀ ńlá ni. bí mo ṣe lọ ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe ni gbogbo àwọn ibi tá a bá ti lọ ẹ jẹ́ ká ṣe òtítọ́ nítorí wípé ayé yóò mì ní ọjọ́ kan ọlọ́run alààyè yóò sì túbọ̀ máa ràn wá lọ́wọ́ bàbá wa kẹ́ tó máa lọ ẹ gbàdúrà fún wa lórí ètò yìí. bàbá wa gbé yín ga ẹ ṣé bàbá fún oore ọ̀fẹ́ ńlá tí a rí gbà a dúpẹ́ pé ẹ̀yin ni alpha àti omega thank you Lord. a dúpẹ́ torí pé ẹ bá wa rin ìrìn àjò ètò yìí ẹ jẹ́ kí ohun ìdádúró òjijì ẹ jò dé bá wa a yìn yín lógo ẹ gba ọpẹ́ wa ọba gbogbo orílẹ̀-èdè ọlọ́run gba yín wa a dá gbogbo ògo padà fún yín tí ẹ̀yin ní ìbẹ̀rẹ̀ àti òpin a dúpẹ́ nítorí pé ètò yìí ẹ bá wa mú wá sí abẹ́ ìtọ́jú lónìí ẹ jẹ́ kí wàhálà kó dàpọ̀ mọ́ ètò yìí lónìí ogun àjálù bí ẹjọ́ wọlé wá a yìn yín lógo ọlọ́run gba ọpẹ́ wa bàbá olú ẹ gba yìn wa ní ti ẹ̀ṣẹ̀ ọlọ́run dáríjì wa mo fi ètò ohun àwọn kérúbù lé ọ lọ́wọ́ lórúkọ jésù ó yá ọlọ́run mú tẹ̀síwájú ètò yìí lórúkọ jésù ó yá tẹ̀síwájú ọwọ́ agbára ọlọ́run tẹ́ fi ń rìnrìn àjò yìí bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lórúkọ jésù kò ní dágbére fún yín agbára ẹ̀mí mímọ́ ọlọ́run lórúkọ jésù yóò máa tọ́ yín sọ́nà gbogbo ìrìn àjò yín lórí ètò yìí ọ̀rọ̀ yín ni ìṣe yín ni ìwà yín ni lórúkọ jésù ọlọ́run yóò máa tọ́ yín sọ́nà lórúkọ jésù ayé ò ní mú yín ètò yìí yóò máa tẹ̀síwájú iléeṣẹ́ yìí kò ní bàjẹ́ ọlọ́run yóò wà pẹ̀lú yín atọ́kùn ọlọ́run kó dì yín mú ẹ ò ní ṣi ọ̀rọ̀ sọ ẹ ò ní fẹnu kọ ẹ ò ní fẹsẹ̀ kọ mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé mo gbàdúrà lórúkọ olúwa lọ́kùnrin lóbìnrin àlàáfíà ọlọ́run lórúkọ jésù kó dé bá ayé yìí lórúkọ olúwa jésù wípé gbogbo ojú tó rí mi olórí ìyè látòní lọ lórúkọ jésù ẹ lọ ní tẹsílónì la ọ̀rọ̀ ìyè tó máa yí ayé yín padà sí rere lórúkọ jésù kó wọnú ayé yín lọ lẹ́yìn ètò yìí ìpè ayọ̀ lórúkọ jésù kó wọnú lé wa lórúkọ jésù inú ilé tẹ́ tí ń wò mí yẹn ẹ ò ní lójú ẹ inú ilé tẹ́ tí ń wò mí yẹn ẹ ò ní lẹ́ẹ̀kẹ́ òṣù èṣù ò ní jọba nulẹ̀ ìrìn àjò yín ó máa yọrí sí rere gbogbo ìwọ tó ń retí ohun ayọ̀ lọ́wọ́lọ́wọ́ tó lúwa ń sọ fún mi lórúkọ jésù ó tẹ̀ ẹ́ lọ́wọ́ lórúkọ jésù mo ló tẹ̀ ẹ́ lọ́wọ́ ìwọ tó ń sunkún kíkorò ni ìwọ tí mò ń wò lọ́wọ́lọ́wọ́ tó lúwa ń sọ fún mi yìí lórúkọ jésù ọlọ́run kó pa ẹ́ lẹ́rìn ayọ̀ lórúkọ jésù ọ̀run kó pa ẹ́ lẹ́rìn ayọ̀ ìrànlọ́wọ́ láti òkè wá tó o máa fi ní testimony pé nígbà tí mo gbọ́ ètò ohun àwọn kérúbù òun nìgbé ayé mi yí padà lórúkọ jésù ó yá kó wọnú ayé rẹ lọ ọwọ́ tí ń fọ́gẹ̀dẹ̀ lómi kò kí ń ṣíwọ́ iṣẹ́ lórúkọ jésù ọwọ́ olùrànlọ́wọ́ kó dìde fún ayé rẹ ìwà ní testimony ó rí bẹ́ẹ̀ kò yí padà nígbà táwọn bá tún pàdé lórí ètò yìí lórúkọ jésù a ó lẹ́nu ọpẹ́ ògo ni fún ọlọ́run hallelujah jésù olúwa wa. àmín 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 lórúkọ jésù. ọlọ́mọ tí tóbi àjàyí onítọ̀gbà yípo àròjì nígbà ó ẹni àjàyí gbàgbà tí ó lè gbà tó sí kúrúkú ní ìdánú wọn. ọlọ́mọ adéṣọlá ní ilé ìrọ́gbà tí òkòdò wọ́n wé wá fún ìṣàlẹ̀ ìlà ọlọ́mọ tí tóbi òun wá wàá ń lẹ́gbàá ní ó wá jẹ̀ wọ́n lálẹ́. ọlọ́mọ tí tóbi ìwọ̀n wá wàá ń lẹ́gbàá ní ó wá jẹ̀ wọ́n lásán. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún bí tó mú wa dé lórí ètò tòní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè nítorí pé ọlọ́run ràn wá lọ́wọ́ mo sì nígbàgbọ́ pé gbogbo àwọn ènìyàn pátápátá láti inú ọ̀rọ̀ tí a gbọ́ àrí ìdáǹdè àrí ẹ̀kọ́kọ́ ọlọ́run sì ti ara àwọn bàbá wa nínú olúwa evangelist prince babatunde adeleke láti gbé wa dìde nínú ẹ̀mí lórúkọ jésù gbogbo ayé ojúmọ́ rí àánú gbà a ó sì ṣe lórúkọ jésù adúpẹ́ pọ̀ lọ́wọ́ bàbá wa lẹ́ẹ̀kan sí wípé ẹ fi àkókò sílẹ̀ nínú kò sáyè láti wá jẹ́ ìpè ọlọ́run lórúkọ jésù kristi ọlọ́run á ràn yín náà lọ́wọ́ àti ìlẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ yóò sì máa tẹ̀síwájú ìrànlọ́wọ́ àti àánú tí ó máa wà nínú ìwé àkọsílẹ̀ títí láì lórúkọ jésù ọlọ́run yóò fi wá ayé lórí kò ń dùn kó pọ̀ kó pẹ́ ṣókí báyìí náà lọ́bẹ̀ oge ètò ohun àwọn kérúbù lórí rédíò ní gbogbo ọjọ́ friday ní aago 4 sí 4:30 lórí ìkànnì sweet 107.1 fm ó sì ń tẹ̀síwájú ní gbogbo ọjọ́ friday ní lórí ìkànnì sweet 107.1 fm ní gbogbo ọjọ́ friday ó sì ń tẹ̀síwájú ẹ̀ṣin púpọ̀ gbogbo ẹni tí ọlọ́run lò tẹ̀ǹtọ́ ọgbọ̀ ìṣúra láti jẹ́ kí ètò náà kó máa tẹ̀síwájú a sì dúpẹ́ lọ́wọ́ ẹni tí tẹ̀ ń wá sórí ètò tó gbé bẹ́ẹ̀ ṣe ń wá náà ẹ̀ ń fi àwọn kankan tó dára tó jọjú láti jẹ́ kí ètò ohun àwọn kérúbù lórí facebook náà kó tẹ̀síwájú a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín nítorí pé ẹ̀ ń ràn wá lọ́wọ́ lórúkọ jésù ọlọ́run alààyè á ràn ilé àti ọ̀nà yín lọ́wọ́ ẹ wá ṣe onígbọ̀ wa lórí ètò ohun àwọn kérúbù kí ṣiṣẹ́ wa kó má bàa dàbí ọ̀lẹ
lórúkọ Jésù Ọlọ́run yóò sì jùmọ̀ ràn gbogbo lọ́wọ́ 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè ní atọ́kùn ètò sí nígbàkigbà tí ẹ bá fẹ́ pè mí. Evangelist Prince Babatunde Adeleke Àpàlà Jésù ní àlejò wa lórí ètò tòní. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò, ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Ó dìgbà mìíràn lórí ètò wọn àwọn kérúbù tá ò tún pàdé. Ẹ ṣé púpọ̀ pẹ́ wá pẹ̀lú. Ọlọ́run wa tí lórí. Àṣẹ, àṣẹ.